ká máa lè pa tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ ògbàlódé bọ̀ sípò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Yóò dáa fún yín, ẹ ṣeun tá a bá ètè kọrin national anthem wa kò ní dáa. Ìròyìn tí mo gbé délé ní náà ni wípé gbogbo ẹ̀yin ọmọ Oòduà tọkàntọkàn. Ìròyìn pàjáwìrì, ìròyìn yàjóyàjó tí mo sáré mú wá náà ni pé a gbọ́ wípé gbogbo àwọn ajìjàǹgbara ẹ má bínú o, gbogbo àwọn ajìjàǹgbara tí wọ́n ti fi gbèdéke fún àwọn federal government báyìí wọ́n ti sọ fún àwọn federal government sílé yóò dá fún yín bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi. Gbogbo àwọn ajìjàǹgbara ti fi federal government ní fún wọn ní 90 days. Eléyìí ò kì í sọ̀rọ̀ eré o, wọ́n fún federal government of Nigeria ní 90 days. 90 days, that is oṣù mẹ́ta kọ́ nìyẹn, wọ́n fún wọn ní oṣù mẹ́ta. Wọ́n fún federal government of Nigeria ní oṣù mẹ́ta. Wọ́n fún federal government of Nigeria ní oṣù mẹ́ta, that is 90 days. Okay, yíyẹ yín pa àwọn news carrier mi wọ́n tó fún mi láwọn kan bí yóò dáa fún yín, yóò yẹ yín jàre bàbá mi tó gbá sí ọ̀rí sìnkú ọmọ. Wọ́n fún àwọn federal government ní 90 days. Bẹ́ẹ̀ ni pé kí wọ́n kán tètè kàngárá wọn sílé. Wọ́n fún federal government ní 90 days pé kí wọ́n tètè kó gbogbo pàǹdùkú wọn. Ẹ rò pé ni mò ń ṣe wàláhì ilé àzí mi ìṣeré o, Ọlọ́run gbọ́ òótọ́ ni o. Wọ́n fún wọn ní 90 days pé kí wọ́n kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà sílé. Bẹ́ẹ̀ ni so that reason n tó ṣẹlẹ̀ ni pé gbogbo nǹkan tá à ń ṣe nígbà yẹn wọ́n fún wọn ní 90 days wípé kí a padà sí nǹkan tí a ti ń ṣe láti ìgbà yẹn wá ní láti 1914. Wọ́n ní nǹkan tá à ń ṣe láti 1914, wọ́n ní pé kí a padà sórí ọwọ́ yẹn, orí ọwọ́ tá à ń lò ní ìgbà yẹn wọ́n ní ká padà sí. So gbogbo àwọn tí wọ́n dẹ̀ fún ní ìwé tí wọ́n ti kọ lẹ́tà wọn káàkiri, wọ́n ti fún ìjọba Amẹ́ríkà ní lẹ́tà, wọ́n fún ti British, that is àwọn Bìrìtìkó, wọ́n dẹ̀ fún wọn ni wọ́n ti fún gbogbo wọn ní lẹ́tà yẹn láti sọ mo ń bọ̀. Bẹ́ẹ̀ ni àwọn gbogbo ajìjàǹgbara ẹ jẹ́ n farabalẹ̀ tó rárá inú mi dùn ara rí ò balẹ̀ má farabalẹ̀, àwọn èèyàn fẹ́ gbọ́, má farabalẹ̀ sójú kan. Kí ló dé tó fẹ́ máa ka nǹkan tó fẹ́ máa ṣe bíi pé kíní, má farabalẹ̀, ẹ má bínú jàre, mò ń bára mi wí ni kí n má farabalẹ̀. Kì í ṣeré leléyìí o, ọ̀rọ̀ gidi ìjọba Nàìjíríà. Bẹ́ẹ̀ ni àwọn gbogbo àwọn ajìjàǹgbara pápátá ẹnu wọn ti kò lọ́tẹ̀ yìí. Ẹ mọ̀ pé ẹnu wa ò kò tẹ́lẹ̀, ẹnu wa ti kò. Bẹ́ẹ̀ ni sẹ́ǹpé orígun mẹ́rin ló wà ní Nàìjíríà. Àwọn ti South West, South East, South South àti àwọn ti Middle Belt, gbogbo wọn ní ìṣẹ́nu wọn ti kò lọ́tẹ̀ yìí. Torí àwọn kan máa ń sọ wípé wọn gbọ́ wa ní Nàìjíríà, ọ̀rọ̀ kí là ń sọ ọ̀rọ̀ ilé ti làgbòrò já o, ọ̀rọ̀ kékeré lé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe kékeré o. Bẹ́ẹ̀ ni wọ́n ti fún wọn ní 90 days, èlé ní 90 days ti pẹ́ jù. Bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé nífẹ̀ẹ́ ṣe náà a ti ń gbìyànjú àtòní òtátà náà ẹ̀ mà tìgbà táwọn Biafra ti wà ń bẹ̀ ni wọ́n fún wọn ní 90 days gẹ́gẹ́ mọ́ kan tí nǹkan wọ́n fún wọn ní 90 days pé ṣe à ń pé before láti 1914 ó ní bá a ṣe ń ṣègbésí ayé wa kó tó di pé wọ́n so wá pọ̀ mọ́ ìgbéyàwó tí ò ní lárí, ìgbéyàwó òfò, ìgbéyàwó bànújẹ́, ìgbéyàwó ẹkún, ojoojúmọ́ ẹkún ni èní ẹkún ọ̀láriwo wọ́n fi wá fún àwa ní wọ́n ní pé ká padà sí ntànṣe ní 1914 yẹn pé kò sí nǹkan tó jọ mọ́. So that gbogbo àwọn tí wọ́n dẹ̀ wá fún ní ìsinsìnyí mọ̀ wípé for the first time láti ìgbà tá a ti ń ṣe ètò, for the first time tí wọ́n ti ń parapọ̀ tí gbogbo wọn ti ń ṣe meeting, òní ni ẹnu wa kò oríire ńlá ni, òní ni ẹnu gbogbo wọn kò báyìí, òní ni ẹnu gbogbo wọn kò. Àwọn Biafra, àwọn tí mò ń bọ̀ ẹ jẹ́ mọ̀ ká wọ́n ní Odùduwà tiwantiwa àwa tó Odùduwà gangan, àti àwọn Biafra fún Igbo. Bẹ́ẹ̀ ni àwọn Bakassi òun náà pè fún wọn ní àwọn Bakassi yẹn ni fún àwọn ti Niger Delta, Benue fún àwọn ti Middle Belt. Lẹ́nu wọn sọ ìmọ̀ pé lẹ́nu sin àwọn yẹn so that àwọn tó bá wá kù nílẹ̀ òun ni àwọn pàǹtírí bí àwọn Haúsá
wọ́n láwọn láwà fi ṣe igi ìdáná àwọn Fúlàní òun láà fi ṣe igi ìdáná àwọn Fúlàní yẹn àwọn ló kù lẹ̀ nígbà tí àwọn Middle Belt àwọn Igbo yẹn Biafra àwọn Hausa tàwọn ti Niger Delta tó bá diwádìí wípé gbogbo wa ní tí wọ́n ti ṣe mítìnì tán ṣe ní ìsinmi pé ẹnu wa kò báyìí wọ́n ti wá fún wọn ní gbèdéke 90 days wípé kán wà nǹkan ṣe sí tí wọ́n bá wá ṣe bìlísì ó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yẹn o ṣùgbọ́n kó mọ̀ bá ṣẹlẹ̀ wọ́n ti fi lẹ́tà ránṣẹ́ sí àwọn Amẹ́ríkà àti sẹ́rò pé kíní ni wọ́n ti fi ránṣẹ́ sí káàkiri àwọn ọba yín náà mọ̀ náà àwọn ọba yín mọ̀ ẹni kan ṣe ń sájà kájọ ẹni tí wọ́n ṣe ń sá kójokójo kiri ni wọ́n ń sáká ni wọ́n ti fún àwọn ti Amẹ́ríkà àwọn British wọ́n ti fún wọn ní lẹ́tà kẹ́ lè mọ bó ṣe ń lọ kẹ́yìn lè mọ̀ wípé eléyìí tó wà ń bẹ́ yìí àti yálàyà wọn àwọn yálàyà wọn wá pè ní UN wọ́n láwọn yálàyà wọn ní UN wọ́n ti wá fáwọn náà ní lẹ́tà pé wọ́n gbúdọ̀ pín wa ní tipátipá báyìí tipátipá yẹn ni pé 90 days náà wá fi fún wọn láti jẹ́ pé kán pín wa àṣègbéyàwó òfò mọ́ àṣègbéyàwó ìyà mọ́ àṣègbéyàwó ẹkún mọ́ so tí Fúlàní tó wá gbọ́dọ̀ mọ̀ pé àwọn Fúlàní ẹni tó ń pè mí yẹn kó má ti kọ́ mi ẹ dákun ẹ má distracting tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ má ti pè mí so àwọn ìyẹn ẹ má ti pè mí ẹni tó ń kọ́ mi ẹ dákun ẹ má ti pè mí not now ẹ máa kọ́ ṣùgbẹ́jẹ́ fún so mi ìfẹ́ pẹ́ torí ẹlòmíì tó fẹ́ jáde mi ìfẹ́ pẹ́ so that Fúlàní ló máa kú lẹ̀lẹ̀ àwọn ọmọ kò níran àwọn ọmọ àtọ́rìn wá àwọn ọmọ òṣì àwọn àtọ́rìn wá tán wá wọ́ sórílẹ̀-èdè bàbá rẹ tí wọ́n fẹ́ràn jẹ oko yín tí wọ́n ń gùn wá gàràgàrà lórílẹ̀-èdè wa wọ́n wàá fi wọn àwọn làá fi ṣe igi ìdánimọ̀ páwọn olórírun wọn ò níṣo kódà eléyìí wọn tó lò ń jọba lẹ́kọ̀ọ́ Fúlàní wọn tó lò ń jọba àbí Kangida àbí kí ló kọ rẹ̀ Kangila kọlù tó wà ní Èkó mẹ́ tó lò ń di ọba síbẹ̀ òun láwàá fi ṣe igi ìdáná fún àwọn ọmọ rẹ̀ tó wà nínú igbó inú àwọn igbó wa káàkiri á wà lé wọn léré wọn wà padà síbi tán ti wá ní ìsìn 90 days náà fún wọn ìyẹn oṣù mẹ́ta gbèdéke oṣù mẹ́ta náà fún Federal Government of Nigeria láti tètè lè kẹ́kọ̀ọ́ mọ nǹkan tí wọ́n bá ṣe sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kí Nàìjíríà kí wọ́n parí gàrí 2023 no election kò sí election ní 2023 ìròyìn ayọ̀ tí mo mú wá náà nu o wípé ẹnu wa ti kò lọ́tẹ̀ yìí o ìjọba Nàìjíríà ní ìsìn wọ́n ti fún wọn gbèdéke 90 days wípé kankan ń gara wọn kúrò lórílẹ̀‐èdè yẹn bẹ́ẹ̀ ni pé àwa fẹ́ kó kúrò ẹnu wa ti wá kò àwọn Biafra àwọn ti Middle Belt àwọn Delta àti àwọn Odùduwà àti antia yẹn Yorùbá nation ti antia gbọ́ mi àwa nù ní ìsìn ẹnu wa ti kò báhùn sí ẹ ti gbọ́ ẹnu wọn kò rí póríire ńlá ni for the first time wà tìgbà tí wọ́n ti ń ṣe Biafra ti ń sọ tipẹ́tipẹ́ ẹnu òko àwọn Yíbò àwọn Yorùbá náà sọ wọn lẹ́nu wo kò ṣùgbọ́n ní ìsìn gbogbo àwọn tán wá ṣe mítìn àwọn àjìjàngbara yìí ẹnu wọn ti wá kò báyìí wọ́n ti wá fi ìmọ̀ ṣọ̀kan wọ́n ti fi orí ṣọ̀kan báyìí pé wọ́n ti fún Nàìjíríà ní 90 days pé kọ́kọ́ ìyàwó kó tètè ṣe wíìlì wọ́n ní kí àwọn ọkọ wa ìyẹn Nàìjíríà lọ́kọ wa o kó ṣe wíìlì rẹ̀ kíákíá kó tètè ṣe wíìlì bí ó ṣe pín fún ìran mẹ́rẹ̀ẹ̀rin kó pín kíákíá kó tó di pé à lọ tìǹà bọ Aṣọ Rock níbi tó wà ń bẹ̀ o ṣùgbọ́n wọ́n ní pé kò ní sógun ṣùgbọ́n èmi ní pé ogun máa wà ìdí tí mo fi lógun máa wà ní pé nígbà wọ́n bèrè mo ní sí kò wá nílé báyìí wọ́n ní kò ní sógun mo ní tí wọ́n bá wá dá nǹkan mo ní sógun òdà wọ́n ní kò ní sógun èmi wá mọ̀ pé ogun máa wà torí ìdí tó gun fi máa wà ní pé wọn ò ní fẹ́ kẹ́ ẹ pín torí ìjẹkújẹ wọn ẹsẹ àgbọn táwọn ọba yín dà pé ẹ lè pín kò sí nǹkan tó kàn pé ẹ lè gbà ẹ dẹ̀ rí pé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kan náà ti kóra wọn jọ wọ́n ní kàn fa Tinubu lẹ̀ fún election ní 2023 tí ń bá yín play rẹ̀ tó bá tó táìmù yẹn gbogbo ẹ̀ náà la máa ti bá yín sáré gbé wọn wá ní jẹ̀dójàdó ni mo fi sọ fún ẹ̀yin ọmọ Yorùbá tèmi pé a kú oríire o a kú oríire ńlá ni o wípé ọkọ ìyàwó tipátipá tó fẹ́ ìyàwó tipátipá tó fi òrùka burúkú òrùka òfò òrùka àṣẹ òrùka àbànújẹ́ tó fi tìbọ̀ wá lọ́wọ́ àwọn àjìjàngbara ti ní wípé àṣègbéyàwó mọ́ o ní ìsín o òǹkálùkù ti ń bọ́ òka àbànújẹ́ sílẹ̀ o òǹkálùkù ti ń bọ́ òka ẹkún sílẹ̀ òka àdàmú èmi náà rèé mo ti yọ òka àbànújẹ́ tèmi látijọ́ ilé mi ti ń yọ òka àbànújẹ́ ọwọ́ tèmi mi ti yọ ti pẹ́ ṣé wọ́n ti yọ òka tiẹ̀ dákun jẹ́ ń rí tọ́ǹpọ̀ pé tó bá yẹ pé wọ́n ti yọ òka àbànújẹ́ tó wà lọ́wọ́ tiẹ̀ sí gbó torí pé fúnkẹ́ ni èmi ò ṣègbéyàwó òfò mọ́ ìgbéyàwó tí wọ́n fi ìran tèmi àti bàbá àti ìyá mi sí tí wọ́n kú sínú ẹ̀ èmi ọmọ ní mi ò fẹ́ kú sínú ẹ̀ pẹ̀lú àwọn ọmọ tèmi bí so that mi ò fẹ́ kú sínú ìgbéyàwó òfò ìgbéyàwó ìbànújẹ́ ìgbéyàwó pàjáwìrì ìgbéyàwó hílà hílo kò sóúnjẹ ojoojúmọ́ la máa jà
ojoojúmọ́ máa lo já la máa jà la máa rojọ́ toxic relationship yẹn ìjà lẹ́ni ẹ̀rín lọ́la ẹ̀rí lẹ́ni tó ìgbéyàwó yẹn kò wọ́ọ̀kì mọ́. So oríire tá a ṣe nu gbogbo ẹ̀yin ajìjàngbara tẹ́ ń jà fún Yorùbá nation pé dandandandan kó ṣẹlẹ̀ báyìí àtẹ̀yìn tẹ́ ń ṣe náà nítorí owó tẹ́ gbà àti nítorí inú yín àtẹ̀yìn tẹ́ ń bú wa náà àwọn tá ajìjàngbara kú oríire o ẹ tọ́pọ̀ péjá ṣọ́ọ̀bù náà kù mo ṣọ́ọ̀bù náà kò ṣe tọ́lá Oyètọ́lá yóò dáa fún yín Àjọkẹ́ yóò dáa fún yín yóò yẹ yín Orókàyà àti Ọmọwùmí Lásìsì àkú oríire o ẹ tọ́pù náà kú o oríire ńlá làmúdé o 90 days la fún wọn o 90 days Tóbi Sulaiman èèyàn mi tó gbá ski ẹ̀jẹ̀ mi yóò sá proper yóò dáa fún ìyá yìí yóò yẹ wọ́n ti fún wọn 90 days o kán palẹ̀ wọn ẹ dákun ẹ máa bọ́ òka àbànújẹ́ ọwọ́ yín ẹ máa bọ́ fún wọn àfẹ́ mọ́ òka òṣì tí wọ́n fi so wá pọ̀ yẹn àfẹ́ mọ́ jọ kí wàá ní òka òun ẹnu rẹ lọ́ọ́ fi kọ́ méje Fọláṣadé ire Bámidé yóò dá fún ìyá mi Olúwaṣeun Tèmítọ́pẹ́ bébì mi tó gbá ski yóò yẹ yín ẹ dákun ẹ tètè sọ fún yín ẹ pé mò ń sọ fún yín kí ni nǹkan tó fi bọ kí wàá ní òrùka náà ó dẹ́ ń sọ́fọ́ kí wá ní òrùka ìbànújẹ́ tí wọ́n fi so wá papọ̀ mọ́ Nàìjíríà tí wọ́n fi so wá máwọn ọkọ̀ òfò tá a láàfẹ́ yẹn Nàìjíríà lọ́kọ́ o dákun kí lọ́ọ́ wàá fi sọ kí lórùka náà ẹnu yìí ni ọ̀ wàá fi kọ́ méje ẹnu yìí lọ́ọ́ wàá fi máa sọ fún wọn wípé ó tó gẹ́ alùbàtà kan yẹn dárin bí ẹnu àwọn ìgbàríjọ àwọn agbáríjọ mẹ́rẹ̀ẹ̀rin ti papọ̀ báyìí Biafra àwọn middle belt àwọn ti Niger Delta ìyẹn abalakáládì àwọn Bakassi ti Niger Delta bẹ́ẹ̀ ni ẹnu wa ti kò má wo Odùduwà nation a kú oríire Ọlọ́run ṣeun o ariwo mi ò lọ lásán tán ni wọn gbọ́ mi níbì kankan kí lẹ̀ ń sọ kò yí ọ̀rọ̀ tẹ́ ń sọ tí ò débì kankan ní Nàìjíríà ẹ̀yin ọmọ wo ẹ̀yin tẹ́ ń pariwo ọ̀rọ̀ yín ò tiẹ̀ débì kankan ọ̀rọ̀ wá débì kan o ọ̀rọ̀ wá débì kan wọ́n ti fún wọn ní lẹ́tà o àwọn Amẹ́ríkà wọ́n ti fún àwọn Mọ́ríkà àti àwọn ará bìrìtìkó àwọn Mọ́ríkà bìrìtìsì àti àwọn owó tó nù àtàwọn ìyálàyà wọn àti bàbá ńlá kú wọn tó ń ṣe UN United Nations sàn ẹ̀mẹ́lẹ̀ tó bá correct kẹlẹ̀ pọ̀ ọmọ oko tó sá proper ọmọ oko ògbó kírákírá wọ́n ní ń sọ fún yín o pé a ti kú oríire o oríire ńlá ni a kú ayọ̀ oríire eléyìí ò kì í sọ̀rọ̀ eré ẹ lè rí pé mò ń sọ dèrè wàhálà kì í ṣeré ẹni tí mo kọ́lẹ̀ wọ́n ní mọ̀ ká ni ṣùgbọ́n tí n bá ti kọ̀ nǹkan lẹ̀lẹ̀ ìní lè kà mọ́ torí tí n bá ti ń wo àwọn èèyàn mi àwọn kọ́mẹ̀ntì yẹn máa tún fún mi láwọn inspiration mi tí ìní lè fi ka tó wà ń bímọ ìkà mọ́ so mo ti rántí gbogbo tó sọ fún mi lórí ìní bá gbàgbé so n tó ṣẹlẹ̀ nìyẹn ìrọ̀rùn ní o ìrọ̀rùn ló bá dé bẹ́ẹ̀ ni ìrọ̀rùn ló bá dé gbogbo àwọn yẹn ní ìsìn gbogbo wọn ní ìsìn kálukú wọn àwọn Fúlàní láwọn á fi ṣe igi ìdáná wọ́n sọ fún wa bí pé Fúlàní ló máa ṣẹ́kù sílẹ̀ Fúlàní ló máa ṣẹ́kù sílẹ̀ nígbà tí àwọn Odùduwà tiwantiwa àwọn Biafra fún Igbo àwọn Bakassi fún àwọn ti Niger Delta bẹ́ẹ̀ ni Benue fún àwọn ti middle belt ẹnu wa ti kò báyìí gbogbo wọn tán ti ṣe mítìnì ẹnu wọn kò báyìí àwọn kékeré tó wá kù nílẹ̀ àwọn náà ni Fúlàní darandaran àwọn ọmọ òṣì àwọn ọmọ àtọ́rìn wa apanilẹ́kún dayé àwọn òdálé onílé bo tiwọn lẹ́yìn òdálé onílé bo tiẹ̀ lẹ́yìn àwọn alokó ló ń kígbe bẹ́ẹ̀ ni àwọn Fúlàní náà ni àwọn alọ́kọ́ ló ń kígbe àwọn ní kékeré tó wá kù nílẹ̀ wọ́n ní bó ṣe wá kù kékeré lẹ̀ yẹn o àwọn yẹn láwa fi ṣe igi ìdáná láwa fi ronú àwọn láwa fi ọ̀gá wọn tó lóun dókòó ń jọba lẹ́kọ̀ọ́ yẹn láwa fi na pàṣán wọn yóò dáa fún yín o yóò dáa fún yín bẹ́ẹ̀ tẹ́ darapọ̀ mọ́ mi a kú oríire ńlá arówó lè òyìn dàmọ́lá mọ̀ kú oríire o àbẹ́ẹ̀rí Olúwafẹ́yìnsí Ayọ̀míyẹmí àmọ̀ kú oríire àwọn oríire mọ́ ńlá mọ̀ nù oríire ńlá ni o a kú oríire bẹ́ẹ̀ ni gbogbo wa nísìn gbogbo àwọn igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Nàìjíríà nísìn wọ́n ti fi lẹ́tà ránṣẹ́ sí àwọn British àwọn Amẹ́ríkà àti gbogbo ìyálàyà wọn tí ń ṣe ti UN wọ́n lè sọ wípé wọ́n gbúdọ̀ ṣe kí ni wọ́n gbúdọ̀ pín wa ní tipátipá báyìí ní ìsìn àṣègbéyàwó mọ́ bó ṣe gẹ́nu ìròyìn ńlá tí mo ti ní kí n sáré mú wánu abẹ́ẹ̀rí pé èṣù ti wọ̀jọ́ báyìí èṣù wọnú ìjọ àfi bíi pé ń gbọ́rú ẹ̀rí nílé ayé mi Ìbà Gani Adams mà ti di àpọ́sùtù Nàìjíríà mà wá di nǹkan mi o èṣù wọnú ìjọ o Ìbà Gani bàbá mi ìgbà wo lẹ́ẹ̀dì báyìí wọ́n mà lẹ́ẹ̀dì di pásítọ̀
àbójú mi ń dìímù ni Ìbà Gani Adams Ìbà Gani Ìbà Gani ẹ dákun ìjọ wo lélẹ́ ìdè sí yín ẹ dákun Jésù máa ń wọnú ìjọ ni ẹ mọ̀ gbà mí torí Ọlọ́run àfìgbà tẹ́sù dórí ọ̀tá ẹ má bínú kí ló dé tí mo sọ bẹ́ẹ̀ mo mọ̀ gbọ́rọ̀ yìí pàjáwìrì kan lẹ́ni náà mọ̀ tún ni la bá rí i pé wọ́n bá dédé ẹni tó ń pelé ẹni tó ń kọ̀ mí kó má ti kọ̀ mí ẹ má ti pè mí ẹ má ti pè ẹ dákun ẹni sùrókè ká tó máa bá àwọn ètò tó kù lọ kó mọ́ dàbí pé mi nìkan ni mò ń sọ̀rọ̀ bóyá ẹnìyẹn ní nǹkan tí ó sọ lórí eléyìí tí mo kọ́kọ́ sọ lórí oríire tó kọ́kọ́ ṣẹlẹ̀ sí wa bóyá ẹnìyẹn ní nǹkan tí ó sọ so that kí n kọ́ tiẹ̀ kí n tó wá bọ́ sórí Ìbà Gani gangan so èmi kàn fẹ́ béèrè lọ́wọ́ dádì mi ẹ má bínú gbogbo tí n bá ti sọ lẹ́nìí kẹ́ ẹ jẹ́ sí parí iṣẹ́ gbọ́ ẹ má bínú iṣẹ́ gbọ́ mi ò bá yín dà lẹ́nìí iṣẹ́ ti gbọ́ mo kàn fẹ́ béèrè ni fún àwọn tó yẹ pé wọn ò mọ bó ṣe ń lọ ṣé ẹ wá rí ní ìsìnkú ẹ̀yin ọmọ Yorùbá nídìí láti ronú ẹ wo àwọn tẹ́ ẹ̀ ń dúró fún ẹ wo àwọn ogun àwọn akọni ogun tẹ́ ẹ̀ ń dúró dè àwọn tẹ́ ẹ̀ ń sọ wípé hello mo wà pẹ̀lú yín. ẹ kúrò lẹ́ máa. yes sir ẹ káalẹ́ sir. ṣé ń gbọ́ mi mà. bẹ́ẹ̀ ni sà ń gbọ́ yín sà. ẹ káalẹ́ o. ẹ káalẹ́ sà yóò yẹ yín o. lórí ọ̀rọ̀ tí bàbá tó ń jẹ tó lọ jẹ fẹ́ bàbá tí ó lọ jẹ pásítọ̀. ok òun lọ ń jẹ pásítọ̀ bíi kan sìn àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ lọ sáìn kankan ní ọ̀la báyìí. wọ́n fẹ́ lọ sáìn kankan ní ọ̀la báyìí sí dábàá ti sáìn ẹ̀rọ gbogbo ẹ̀rọ Yorùbá ti dá báyìí. sẹ́fẹ́ gbọ́ mi kò sí nǹkan tí wọ́n sáìn mọ́. aláàfẹ́ olólìdí tíìmù yẹn báyìí. kò sí tí wọ́n sáìn mọ́ kán sáìn ẹ̀ jù bẹ́ẹ̀ lọ Nàìjíríà ti ṣetán tí ó pín. wọ́n ti forí sọpọ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn agbáríjọpọ̀ gbogbo àwọn àjìjàǹgbara pátá títí orígun mẹ́rẹ̀ẹ̀rin ti Nàìjíríà ni wọ́n ti kò wọ́n ní wọ́n ṣe mítì kẹnu wọn kò rí bọ̀tẹ́ ilé tí wọ́n ṣe yìí tán ṣe léèní wọ́n ní ẹnu wọn ti kò báyìí pé wọ́n ti fún àwọn federal government ní lẹ́tà bẹ́ẹ̀ ni pé ìkan pín wa kí kálukú máa lọ àṣemọ́ àbá Nàìjíríà ṣemọ́ so that a fẹ́ pín báyìí wọ́n dẹ̀ ti fún àwọn Amẹ́ríkà àti àwọn British àti àwọn UN wọ́n ti fún wọn ní lẹ́tà pé a ṣègbéyàwó tipátipá mọ́ so tán bá tẹ̀ wá láwọn sign meeting yẹn mọ̀ pé nǹkan tán fẹ́ ṣe yẹn ìdí nìyẹn táwọn náà fi ń sáré ẹ mọ̀ pé lẹ́tà yẹn wọ́n ti pín káàkiri gbogbo ìlú wọ́n ti pín lẹ́tà yẹn sí gbogbo ìlú pátápátá gbogbo àwọn ọba ti mọ tó ń ṣẹlẹ̀ kò sí ọba tí ò mọ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ torí pé kí ni ẹni wọ́n ti kò báyìí àwọn náà wọ́n fẹ́ gbégbèsè àti gbọ́ wípé wọ́n náà fẹ́ ta ilẹ̀ Yorùbá yẹn wọ́n fẹ́ ta fún federal government tí kò dẹ̀ lè wọ́ọ̀kì so possible ní láti ta ilẹ̀ fún federal government nígbà tí ìpèsè ògo fẹ́ báyé ìyá láyé ọba jẹ́ ta lọ ọba tó fẹ́ talẹ̀ tó máa sánkú ẹni ọba tó bá lóun fẹ́ ta ilẹ̀ wa àbí ilẹ̀ tèmi tó wà ní àbí ilẹ̀ mi lè máa ta tilẹ̀ ògo ẹ máa sánkú ni ọba òfòwò ni ó talẹ̀ ọba olórí burúkú ọba àwọn olóbẹ̀ mìíràn lẹ̀ tí ó máa talẹ̀ ilẹ̀ baba tèmi ni ó máa tà níbo ń bẹ̀ kò possible ẹ dákun wọ́n wàá tà fún federal government àwọn àtẹ̀sẹ̀ máa lọ rẹ̀ fi owó ràwé àti máa fi kíni irú àwọn òfin òṣìwọ́nu sódà tí ó kó ẹrú yẹn àwa lè mú ní ojú pálí yóò dá fún yín bọ̀dá ẹ má sọ̀rọ̀ lọ ẹ má sọ̀rọ̀ yín lọ. bẹ́ẹ̀ni ṣé nǹkan tẹ́ fẹ́ sọnù. ok mo ń gbọ́ yín. so káwọn ọmọ yòó ẹ̀gbọ́n tó lóun lọ ń jẹ pásítọ̀ níbi kan sìn bàbá Sunday Igboho wà kẹsìn wọn làwọn owó ẹni táwọn àwọn ènìyàn kúnra báyìí sí ọmọ lọ sọpọ́tì bàbá yẹn bàbá yẹn bá tó wá jáde sí wọn á tó bá bọ́ sórí social media wọn á tó máa sọ pé kò wá pín àwọn kò wá gbá kò wá ṣàwọn ìyẹn ń pa látara wọn ti kó ìdíje àwọn èèyàn pa táwọn lè jẹ ìdajì àbáyá ń máa sọ pé wọn pè wọn wá fún lẹ́tà ohun tí ààrẹ náà Kakanfò tí ààrẹ náà Kakanfò ṣe yẹ kó máa lọ jẹ ó yẹ kó máa lọ jẹ àbá ìsọ́nbì kan. ó ga o. àwọn bí ọ̀sẹ̀ tó ti pé èṣù wọnú ìjọ. èṣù wọnú ìjọ. èṣù wọnú ìjọ báyìí. èṣù wọnú ìjọ. bẹ́ẹ̀ ni bàbá yẹn bí ẹ wo bàbá yẹn ò ó dà pé kò mọ nǹkan tó yẹ fi lé ayé ẹ̀ ṣe kò mọ nǹkan tó yẹ fi lé ayé ẹ̀ ṣe òótọ́ ọ̀rọ̀ ni kò mọ nǹkan tó yẹ fi lé ayé ẹ̀ ṣe ṣé nǹkan tó kọ́ kú lọ́wọ́ nìyẹn ṣé nǹkan tó kọ́ kú lọ́wọ́ ẹ̀ kó ṣe nìyẹn àwọn Yorùbá gbọ́ pé nǹkan báyìí ṣe wọ́n ó dẹ̀ lẹ́ni tó dúró tó yá o ó lẹ́ni tó dúró kí wàá ní kí ló kọ̀ sí wọn láti ṣe kí láti jẹ́ kí wọn náà dúró kẹjọ fọwọ́ kù fẹ́ wọ́n ti wọ́pọ̀ kẹ́tíṣẹ́ káwọn rẹ̀ jẹ́ ọ̀dọ́ náà níta máa fún wa ká tẹ̀lé lẹ́yìn
ẹ lọ jẹ alàgbà bì kan ẹ tún mú certificate ẹ tún fún ọ̀sẹ̀ lórí social media. Sàtì sọnù Sàtì Jésù nù Sàtì Jésù náà gbà ẹ mọ sọ̀rọ̀ yín lọ ọ̀rọ̀ fẹ́ bọ́ mo fẹ́ sọ̀kò mo fẹ́ wí ẹ mọ sọ ti yín lọ ẹ mọ sọ ti yín lọ bọ́. ẹ wo kọ́ di bàbá yìí ẹ tó bá létí tó bá lè yẹ kọ́ ẹ tó bá mọ̀ ní kọ́ lè tẹ̀ bá wa kìlọ̀ fún un nǹkan tó ń ṣe yẹn kọ́ ni owó ẹ̀kọ́ tó ń ṣe ẹ̀kọ́ ní ìṣù owó tó ń ṣe ẹ̀kọ́ ní ìṣù sí o àbọ̀ òkú ní kọ́ má ṣẹlẹ̀ tán ó rò pé òun lágbára kan ó rò pé òun ti bá sábà wà á lè sábà fúránsì kò lè rí nìkan lọ torí àjẹkọ́ lọ sí ìkọ̀kan àjẹkọ́ lọ àwọn tó ń gbé yàrá ọba àtàwọn tó ń gbé yàrá ọba nígbà tá a bá ká mọ́ bẹ́ẹ̀. Pláàni táwọn pípù tá a tiẹ̀ nílẹ̀ fún wọn pláàni wa lágbára fún wọn àwọn go mọ pláàni tá a nílẹ̀ fáwọn ẹ bá mi ṣí ètò yẹn máa ṣí ẹ̀rẹ́ máa ṣí ẹ̀rẹ́ máa jù sínú gúrúùpù ẹ jù sórí WhatsApp ẹ jẹ́ kó kanlé kálé mọ gbogbo ìjà tá à ń jà kiri lójoojúmọ́ pé ọ̀nà tí lọ́nà àbáyọ à ń gbọ́ yín sà. a máa ṣí ẹ̀ ń sìn ẹ ṣe pọ̀ ẹ máa bẹ́tò nìṣó à ṣí ẹ̀ ń sìn. Yes sir ẹ ṣeun Ìbà Gani Adams ti di pàìtọ́ o Ìbà Gani di pàìtọ́ ẹ dákun mo fẹ́ béèrè kan o ṣe bẹ́ẹ̀ ni tẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ fún nìyẹn yóò dáa fún ẹ jàre ìyá mi Òsátọ́lá Ọláníyì Òsátọ́lá òsà gangan nìyẹn òsà màkànákì ó yóò yẹ ìyá mi tí ó gbá sí yóò yọ ẹni tó ń pè mí ẹ má tí ì kọ́ mi ẹjọ́ ẹ má tí ì kọ́ mi ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ díẹ̀ ẹ má tí ì kọ́ mi tó bá tó táìmù kọ́ máa sọ fún yín ẹjọ́ ẹ má tí ì pè ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má jẹ́ ká fi kọ́ sáré ṣe kínní torí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ náà ni ẹ jẹ́ ká sáré sọ ní yàjòyàjò torí ẹlòmíín náà tún jáde bẹ́ẹ̀ ni àgbùdọ̀ máa fi tara wa díra wa lọ́wọ́ bóyá ẹlòmíín náà tún sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn tó lè ní àwọn nǹkan míì táwọn náà tún máa jù nítorí ẹ̀ ẹ jẹ́ sáré sọ tẹnu mi tán ẹ bẹ́ẹ̀ rí nǹkan tó ń lọ ńgbà tí pásítọ̀ àbẹ́ẹ̀ rí nǹkan tó rí di wòlíì aláṣọ funfun ṣé wàá rí wípé kò sí ṣọ́ọ̀ṣì mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ìwọ ọmọ ilẹ̀ Yorùbá ìwọ tó jẹ́ youth ilẹ̀ Yorùbá ṣé ìlú wà mọ́ ẹ dẹ́kun sọ fún mi àwọn tẹ́ ẹ fẹ́ gbára lé ẹ ti wá rí ní ìsìn pé kẹ́ni mọ́ọ̀nì ni àwọn ènìyàn láyé onímọ̀ tara ẹni nìkan ni àwọn ènìyàn láyé nígbà tí Sunday Igboho ìyẹn bàbá yẹn tó bẹ̀rẹ̀ ní ìgbà yẹn lọ́hùn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jìjàngbara tán kígbà káàkiri wọ́n á lọ sí ààfin Àgbàlá Ẹniẹlẹ́ni fi inú ilé ẹ̀ sílẹ̀ ó fi ọmọ ẹ̀ sílẹ̀ ó fi ara ẹ̀ sílẹ̀ ó fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ ó fi wéwu lọ sínú igbó kò ronú pé bóyá táwọn kìíní bá ti ẹ̀gbọ̀nà ẹ̀bùrú yọ sí mi ó lọ ìgbà ẹni bàbá Gani Adams jáde nígbà tí wọ́n parí nígbà yẹn tó di pé wọ́n ní pé ó ṣe tán wọ́n wá láwọn ní ọmọ ogun 5,000 ní ìgboro Ìbàdàn àwọn ní káàkiri pé torí pé bàbá Sunday Igboho wọn fún àwọn ní lẹ́tà tí mo sọ nígbà tá a fi ń ṣe rálì ńgbà náà lọ tí mo fún wọn ní ọ̀rẹ́ bíi ọ̀rẹ́ ìṣẹ́jú méjì pa ẹ máa rí pé mo ti mẹ́nu kò lórí ẹ̀rọ wọn lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ mi ò gbowó ṣùgbọ́n mo ń wo ibi tí mo fẹ́ bọ́rọ̀ tọ́rọ̀ wọn fẹ́ jáde ni ó ti wá dé stage tí mo fẹ́ máa gbẹnu lérí ọ̀rọ̀ wọn báyìí mo fẹ́ tẹnu bọ́ sálángà wọn báyìí tẹ́ni ọmọ ológo snẹ́ yẹ́nsẹ́ ọmọ ológo nù tó sá proper mo ti tán tí mo gbẹnu dé o mo mà tún ti dé náà nù bàbá ẹ bọ́ bí ọ̀rọ̀ wà fún yín bó ṣe ṣe nígbà náà nù tó bẹ̀rẹ̀ sí ní rojá bí Sunday bá ṣe kíní kan ó fẹ́ máa gbé kámẹ́rà káàkiri ni ó fẹ́ káwọn èèyàn máa mọ́ ní ó fẹ́ ṣe kíní kan tí bàbá àṣìlára ni ń bọ̀ iye èèyàn mi àṣìlára ni bàbá mi ń ṣe ń gbà náà ìyẹn bàbá mi àṣìlára lẹ̀ ń ṣe ṣé ẹ ti wá rí ní ìsìn pé ìlara ni àwọn ènìyàn máa ń ṣe nílé ayé àwọn èèyàn láìkì ìlara gan tán bá rẹni tó ń lọ báyìí wọ́n á máa pa action tó bá wà lára rẹ̀ wọ́n dẹ̀ pa ogbó action bàbá yẹn wọ́n sọ̀rọ̀ sí débi pé ìgbà yẹn wọ́n gbé àwọn ènìyàn jáde oríṣiríṣi àwọn ènìyàn wọ́n jáde wọ́n wá ń bú bàbá yẹn nígbà náà wípé yóò jáde ó ń ṣe kinní kan ó ń ṣe kinní kan àṣetorí tara tí wọ́n ní ní ìsìn yẹn wá wo gbogbo interview tí wọ́n ti wá ṣe fáwọn ǹjẹ́ bàbá Sunday Igboho tó jìjàngbara pẹ̀lú àwa tá a jọ ṣe rálì nígbà náà tá a jọ ń pariwo rálì tá a ṣe l'October 1st tọ́nà máa kó sójà jáde wọ́n máa kó sójà lọ ká bàbá yẹn mọ́lé gbogbo wọn mọ̀ sá lọ́ngbà náà ni Ìbà Gani mọ̀ fò ó mọ̀ mèrè lọ sí France ni ìgbà tí wọ́n wí nǹkan wọ́n láwọn ò ti ráfù àwọn ò lọ́bì kankan pẹ́lẹ́ àwọn làwọn wà abẹ́ ẹ̀rọ Ọlọ́run ọba ọ̀gá ògo wọ́n ti wá sí nísìn wọ́n ti ajá kiri wọ́n ti bú ẹni lẹ́ni ẹni tó ti wá dákẹ́ nìsí pé lẹ́kọ̀ọ́ náà kúkú fi ràn sílẹ̀ pé ọ̀wọ́n ọmọ náà bẹ́ńlé mọ̀ jẹ́ kí n kúkú torí ẹkú àwọn tí mo kúkú ń kún fún náà ni wọ́n ń bú mi who is that? You said?
mò ń bọ̀. So àwọn tí mo kúkú ń kú fún àwọn náà leléyìí, mò ń bọ̀. Àwọn tí mò ń kú fún àwọn náà nu, àwọn tá à ń kú fún àwọn náà bí tó ń kú sí já jókòó nìyẹn. Ẹni tó bá kúra múra rẹ̀ ló bá kúra fìdí rẹ̀ lélẹ̀ jẹ́. Bó ṣe fìdí lélẹ̀ nìyẹn ni wọ́n bá sọ̀rọ̀ mọ́. Gbogbo nǹkan táwọn wá ń ṣe ní ìgbà náà lọ́hùn làwọn wá bẹ̀rẹ̀ ní ìsìn. Náà wá bẹ̀rẹ̀ sí ní máa rojọ́ káàkiri àbẹ́ẹ̀rí. Àwọn orí ẹ wá dúdú interview tí wọ́n ń ṣe fún wọn kiri. Ẹ wọ̀rọ̀ tí wọ́n ń sọ, àsọ̀rọ̀ ọ̀rọ̀ ni, àsọ̀rọ̀ ẹnu ni. Àṣegbà tí wọ́n ti fún wọn ní nǹkan ni. Àkúkú mọ̀ pé bóyá bàbá ẹ má bínú dádì mi. Sorry sir, ṣé kìí ṣe pé ẹ ti gba tásẹ́rẹ́ sápò yín torí àti rí pé ti rẹ̀ di àpọ́sítù sọnù báyìí. Ibo ni OPC ti ń di pọ́stù. Ẹ dẹ́kun àwọn oògùn tẹ́ kó pamọ́ sílé. Só náà lẹ́mọ̀ lò lórí ìjọ. Èṣù ti wọnú ìjọ. Sanaba Anagaya. Kí ni àṣẹ́sù ti wọnú ìjọ? Mo ń bọ̀, mo fẹ́ play nǹkan kan fún yín kó tó di pé mo fẹ́ dá àwọn oníná lò. Mo ń bọ̀. Mo fẹ́ play something. Àbẹ́ẹ̀ rí pé èṣù ti wọnú ìjọ báyìí. Èṣù wọnú ìjọ o. Mo ń bọ̀, èṣù ti wọnú ìjọ. Èṣù wọnú ìjọ Ọlọ́run. Èṣù ti wọnú ìjọ o. Èṣù ti wọnú ìjọ báyìí. Ká sì lè mọ̀ wípé èṣù tó wọnú ìjọ yìí ó lè gbé. Ẹ dákun nígbà tí bàbá bá lọ jẹ apostle. So wọn aláwọn ti ṣe ìyanu. So táwọn náà bá wá ti ṣe ìyanu ní ìsìn. Ẹ wà ní táwọn náà bá láwọn gbọ́wọ́ lẹ́wọ̀n yẹn lórí wọ́n ń ṣàdúrà fún wọn. Àbí wọn ní ṣàdúrà. Ẹ dákun gbogbo àjẹsára àwọn oògùn tó wà ńlé. Àbí ẹ dákun kí ló ń ẹ dákun ìmọ̀ gbà mí mi ò mọ̀ bí tí mo mọ̀ yà sí mọ́ mi ò mọ̀ bí tí mo dá sí mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ ń fi OPC babaláwo. Ẹ ń fi babaláwo jẹ apostle. Ẹ ń fi babaláwo jẹ apostle. Táwọn náà bá wá ń gbọ́wọ́ lé ṣó ẹ̀yin kan tó máa lọ sọ́dọ̀ wọn bẹ́ẹ̀ yẹn o. Dádì ẹ gbàdúrà fún wa. Dádì ẹ gbàdúrà fún wa. Sáwọn tẹ wá fẹ̀yìntì pé wọ́n dà fún yín nu. Ṣérú èèyàn yẹn lè dìjàngbara mọ́. Ṣérú bàbá ẹ̀yìn tún lè káṣọ ògùn kọ́rùn ká láwọn fẹ́ lọ dà fún yín mọ́. Ọdẹ dìde wo àwọn bàbá tó ń wò ìwọ̀n ọ̀ràn yẹn rò. Àwọn tó ń wò lẹ́ ìwọ̀n rí tí ẹ̀rò wọ́n rí ẹ̀rò rárá wọn kò tiẹ̀ sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú ọ̀rọ̀ wa. Wọ́n sọ fún wa pé kẹ́lẹ́múdọ́mù yẹ̀ gbé àwọn bàbá ti jẹ nǹkan wọ́n ti gba nǹkan wọ́n ti gbà sápò. Tinubu tún ti fún wọn ní Christmas gift. Tinubu ti fún wọn ní Christmas gift ẹ má bínú. Christmas gift ni bàbá Tinubu fún wọn. Questioning his passion for a soul. Ìbá o. Mo fẹ́ play nǹkan kan fún wa ni so that kí n fi dá bọ̀bọ̀ tó wà lójú ọ̀nà mi lóhùn. Torí mo rí pé ó wà lójú ọ̀nà inú ilé ó dẹ̀ ń dà mí láàmú. Kẹ́ ẹ lè wo àwọn Biafra. Àwọn Biafra ti dé o. Togun náà dé tìjàtìjà. Ó rèé. Ẹ má bínú. Tinubu yìí tí ó di president ẹ máa wojú lọ kí sáré dá lóhùn. Zoom make my doctor. Not I'm walking. No, I'm talking to there's people online. Oh, I see. Oh, I know. Okay. Oh, bàbá tó ń wo ìwọ̀n ọ̀ràn yẹn o. Okay. Àwọn tó ń wo lẹ́yìn. Yes, I'm walking now. I'm walking. Don't be talking. No, walking. I'm walking on the phone. So Tinubu yìí jẹ́ the president ẹ̀ máa wọlé lọ sí sáré dá lóhùn. Yes. My man. Yeah. He's dead. I'm talking. I'll talk to you. Because I'm doing something of his brother. My sister is
ẹ má bínú o jàre, ọmọ àlè kan ló ń dà mí láàmú ń bí. Ó tiẹ̀ ti gbé fídíò mi síbẹ̀, ó ti ń play lọ. Ní sùúrù, ẹ má bínú ẹ̀yin èèyàn ti ká ní ọmọ ológo sinẹ́, ọmọ ológo tó gbá ski. Ẹ má bínú torí Ọlọ́run, ẹ̀yin tọmọ ológo tó gbá ski. Ẹ̀yin èèyàn mi dúró dè mí, yóò dáa fún yín. Bẹ́ẹ̀ ṣe dúró dè mí yóò yẹ ẹ̀yin, ẹ má bínú. Ẹ má bínú. Bọ̀bọ́ kan ni ọmọ àlè kan ló ní ṣé mò ń ṣe Merry Christmas ni. Ó ló rò pé mò ń ṣe Merry Christmas. Kí ló ṣẹlẹ̀ o dẹ̀? Àmì ìmọ̀ pé ó ti bọ́ sí live, fóònù yẹn ti bọ́ sí live. Ẹ dákun ṣé abẹ́ẹ̀rí nǹkan níbi tá a ti ń pariwo lójoojúmọ́. Àwọn bàbá kan tún wà, wọ́n sì ń dúró nídúró wípé kí Tinubu di pírẹ́sídẹ́ǹtì. Nígbà tí wọ́n ti ta orílẹ̀-èdè wa tán pátápátá fún àwọn ènìyàn wọn, wọ́n tún wá dúró dò pé no, àwọn sì fẹ́ tà. Ṣé èṣù tó wá wọnú ìjọ tá wá rọ pé yóò jáde fún wa, wọn ó dàgbà tí àwọn ọmọ ogun bá dé, àwọn ọmọ ogun Biafra ti dé o, àwọn ti Biafra ti gbáradì débi wípé tẹ́ ẹ bá rí ohun ìjà ogun wọn lásán, gbogbo wọn ti dé tí wọ́n ti ṣe pọ̀pọ̀ bábábá. Àwọn ọmọ wọn míì tún fà àwọn YouTube wọ́n tún volunteer ara wọn, wọ́n tún ti fi ara wọn sílẹ̀. Ẹ dákun ẹ má ti kọ̀ mí, ẹ má pè mí lórí messenger, ẹ má pè mí lórí messenger, ẹ má pè mí lórí messenger. Àwọn ọmọ ogun ti Biafra wọ́n ti dúró, àwọn ọmọ tiwọn tó tún jẹ́ ọmọ ìlú wọ́n tún ti dúró wípé no sẹ́, aláwọn fẹ́ dúró, gbogbo wọn ti volunteer ara wọn láti lè fi jà fún ẹ̀tọ́ òmìnira wọn, pé tó bá lè dogun kó dogun, tó bá lè dìjà kó dìjà. Gbogbo wọn pátápátá ti dìde o, wọ́n ti jáde báyìí. Tẹ́ bá rí fídíò wọn nísìn, mo máa sọ fídíò àwọn ti Biafra fún yín nísìn, tẹ́ ẹ máa rí bí gbogbo wọn ti jáde ogun, tí gbogbo wọn ti múra ogun. Ẹ dẹ́kun àwọn ọmọ ti ilẹ̀ Yorùbá wádà, ẹ má gbára lé Ìbà Gani Adams o, ẹ mọ̀ sọ pé bá Gani Adams ni ó ṣáájú ogun o. Bí bẹ́ẹ̀ kọ́ ẹ lọ rè bẹ Ìgbòho ibi tẹ́ ẹ bá ti ṣe Ìgbòho, torí gbogbo ẹ̀yin tẹ́ ti fẹnu yín bú Ìgbòho ńgbà náà, torí mo tún rí pé akọni nǹkan tá a tún ní nìyẹn tó jẹ́ Ìgbòho òòṣà, àwọn tó lè dúró. Ṣùgbọ́n Ìbà Gani, bàbá aláṣọ funfun lẹ́lẹ́, alágbádá aná, alágbádá àsọnu, àwọn bàbá alágbádá aná ṣe pọ́npọ̀ bá a ṣe láwọn ọba alágbádá aná láwọn àwọn babaláwo alágbádá aná náà. So Ìbà Gani náà ti di alágbádá aná, èmi ò mọ ibi tán ti ń porúkọ ẹ̀. Ẹ dẹ́kun ṣé wọ́n yọ Ìbà kúrò lẹ́yìn, wọ́n fi Apostle Gani Adams, Apostle Gani, mùsùlùmí ó di kírísítẹ́nì nínú ìjọ. Ẹ dẹ́kun ibo ni Nàìjíríà ń lọ? Ẹ sọ fún mi, ibo ni Nàìjíríà ń lọ? Olórí Nàìjíríà, òṣèlú Nàìjíríà, ibo là ń lọ o? Pàpàrà pàpà, olówó Nàìjíríà, pásítọ̀ Nàìjíríà, ibi tẹ́ bá ń kó wa rè kẹ́ wí fún wa náà. Ẹ dẹ́kun bo lẹ̀ ń kó wa lọ o, ibo lẹ fẹ́ ká gbà lọ báyìí nígbà tí ẹ ti ń fi èṣù jẹ pásítọ̀ tó ti di wípé pásítọ̀ babaláwo ògbóni ni bàbá Ìbà Gani Adams. OPC sure, OPC tó gbá ski. Ẹ lọ rè fi jẹ olórí nínú ìjọ kónà ti di apostle, wọ́n wá gbé certificate sọnù báyìí dání. Ìrírú ẹ̀rí láyé mi. Ọmọ Yorùbá ẹ ronú, àwọn tẹ́ ẹ gbára lé níwọ̀n rí ti yín rò, àwọn àgbààgbà yìí ò rí ti yín rò, àwọn àgbààgbà yìí ò síbi tí wọ́n fi yín sí. Wọ́n ní kò sí nǹkan tó kọ àwọn Biafra ti ṣètò ogun. Ẹ dákun, àwọn Biafra wọ́n ti ṣètò ogun o, Biafra ti ṣètò ogun. Dákun ibo ni títì ẹ wà báyìí, kí ló fẹ́ ṣe lé lórí? Kí ló fẹ́ ṣe sórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀? Ṣé nígbà tí wọ́n bá kógun dé sí ìgbèrí inú ilé rẹ, dákun kí ló fẹ́ sọ? Ogun ti wọlé, ogun ti wọ̀lú o. Ẹ dákun ẹ̀yin èèyàn mi, ẹ má gbára lé àwọn bàbá Gani Adams o. Àwọn tẹ́yìn gbára lé yìí wọn rí ti yín rò, àwọn tẹ́ ń gbára lé wọn rí ti wá ro. Kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú ọ̀rọ̀ tiwa o. Wọ́n ní àwọn ò rán wa níṣẹ́ o, wọ́n láwọn ò rán wa o. Ẹ dákun, ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá, ẹ̀yin ọmọ Yorùbá tọkàntọkàn, ẹ̀yin ọmọ Oòduà tọkàntọkàn, ẹ̀yin tẹ́ ń sìn, ẹ̀yin oníjàngbara, ẹ dákun ẹ bá wa kariwo sáwọn èèyàn kí wọ́n má gbára láwọn bàbá yìí mọ́. Gbogbo àwọn tẹ́ ń gbára lé lórí wọn inú wọn ń jẹun. Ìbà Gani tó bá di kùrù dáadáa nìsín, bàbá Gani Adams máa fò ní, ó máa travel lọ. Ṣùgbọ́n lórí ọwọ́ tá wà ńlẹ̀ ní gbogbo nínú yìí kò sí kankan tó máa travel. Bẹ́ẹ̀ ni lórí ọwọ́ tá wà anybody yín níbi tán sọ dé, wọ́n ní kódà wọn tó ní jẹ́ kẹ́ ẹ jáde.
nígbà tó bá gba ilẹ̀ yẹn tán wọn ò ní jẹ́ kẹ́ ẹ lọ ibì kankan kò ní síbi tí kankan nínú yín máa lọ. mò ń bọ̀ èṣù wọnú ìjọ èṣù ti wọnú ìjọ o èmi ò rí irú ẹ̀rí láyé mi. èṣù wọnú ìjọ bá mi ṣí ètò yẹn bá mi ṣí àrẹ̀jọ́ bá mi ṣí àrẹ̀ síta jẹ́ kó bọ́ta 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 èè o jẹ́ kó bọ́ta jẹ́ kó bọ́ síta jẹ́ kó bọ́ síta jẹ́ kó bọ́ síta ẹ jẹ́ kó bọ́ta ẹ jẹ́ kó bọ́ta ẹ jẹ́ kó bọ́ta gbogbo ilé tá à ń ṣe yìí nísìnyí ẹ mọ́ fúláàgì mi o èmi ò bá yín jà léni o èmi ò bá yín jà ẹ dákun o èmi ò bá yín jà ìròyìn tòótọ́ ìròyìn ńlá ni mo mú wá ìròyìn gidi ni mo mú wá fúnra wa tó máa sí gbogbo ara wa láǹfààní ire o ni mo bá dé léni. ṣé ẹ dẹ́kun ẹ sọ fún mi ṣé ẹ̀yin ò mọ̀ túmọ̀ nǹkan pè ní apostle ni ṣé ẹ mọ̀ túmọ̀ nǹkan tí wọ́n ń pè ní pásítọ̀ ni ẹ mọ̀ túmọ̀ nǹkan tí wọ́n ń pè ní kíní ó mà wá ga o ìyá mi Erelu Oòduà ìyá mi Erelu Oòduà Ọ̀nàlẹ́yẹ ìyá mi tó gbá síkì èṣù ti wọnú ìjọ ẹ dákun ẹ gbà wá o ẹ̀yin ìyá wa náà rèé o ìyàwó èṣù wọnú ìjọ ẹ dákun bo láti já ẹ dákun bo mo já sí i nígbà tó didi pa odidi ògbóni tẹ̀bí ń di pásítọ̀ nínú ìjọ ẹ dákun mo fẹ́ bèrè kan ṣé tí Ìbà Gani náà bá wàásù fún yàn tí wọ́n bá wàásù tó rà dẹ̀gbọ́ sórí tiwọn náà nígbà náà kó tó di pé ọ̀tọ̀ lẹ́ni tó ní OPC yẹn nǹkan táwọn gbà lẹ́ni tí wọ́n fura wọn tán sọra wọn di Ìbà Gani yìí tí wọ́n gbà lẹ́ni tí wọ́n di Ààrẹ Ọ̀nà Kakanfò èèyàn kan ló yẹ kó jẹ́ nígbà náà àmọ́ bó ṣe lọ ṣùgbọ́n ànídé gbogbo ọ̀nà bẹ̀ yẹn ẹ dákun nígbà tó tiẹ̀ tún wá ṣẹlẹ̀ ní ìsìn táwọn ti wá dénú ìjọ àwọn kan máa kúnlẹ̀ síwájú wọn wọ́n máa kúnlẹ̀ síwájú wọn béèyàn bá tiẹ̀ lóun di born again ẹ dẹ́kun Ààrẹ Ọ̀nà Kakanfò tó wà lẹ́yìn orúkọ wọn ṣé wọ́n lè bá wa gbé oyè wa torí oyè tá a fi wọ́n jẹ ìyàwó la fi wọ́n jẹ kán bá wa gbé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò wa kán fọwọ́ ara wọn gbé lọ fún Aláàfin tó fi wọ́n jẹ pé èmi ò fẹ́ oyè mọ́ ṣùgbọ́n bàbá tẹ́ ẹ̀ bá fi oyè yẹn sílẹ̀ wàhálà ó ṣẹlẹ̀ o torí ẹ̀ lè jẹ méjì pọ̀ lábàlẹ̀ dé ẹ̀ lè máa di pásítọ̀ kẹ́tù máa sọ pé ẹ̀ fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n á máa kúnlẹ̀ síwájú yín wá abalajọ ẹlòmíà máa jẹ́ Sàká alóǹdí pásítọ̀ ẹlòmíà máa jẹ́ Nájímù alóǹdí wòlíì nígbà tí ẹlòmíà jẹ́ babaláwo alóǹtí ń di àpọ́stù nígbà tí àpọ́stù tó jẹ́ babaláwo bá wá gbọ́wọ́ lé yín lórí ẹni tó dẹ̀ ti ní tó ti ẹ̀mọ̀ pé oògùn tó wà lára bàbá Gani kò kúrò bàbá ti wẹjú wọ́n ní awẹjú wọ́n ní ayẹta wọ́n ní gbogbo àfọ̀ṣẹ wọ́n ní gbogbo nǹkan nílé gbogbo nǹkan tó ti jẹ sára àwọn bí àfọ̀ṣẹ àwọn bí gbẹ́kúdè àwọn bí gbẹtugbẹtu ilé agbára bàbá Gani Adams ẹ dẹ́kun sẹ́ sọ náà sí bàbá dádì mi mo ti ń bu yín ẹ má bínú bàbá mi tó bá bí nínú ẹ̀jẹ̀ sí parí mo fẹ́ bá yín sòtọ́rọ̀ torí tí pásítọ̀ sọ fún mi nìyẹn ohun tí mo mọ̀ túmọ̀ tán pè ní wòlíì àti ìgbàgbọ́ nínú Jésù èmi mọ̀ dáadáa ṣé ilé àwọn babaláwo yín tẹ́ ẹ níyẹn ẹ dẹ́kun ṣe máa bá wa sún níná ṣé ilé awo yín ṣé ẹ dùn ní ṣé ẹ jùná síbẹ̀ bọ́tẹ́ ẹ bá jùná síbẹ̀ yẹn ni ó lè jù o ẹ gbúdọ̀ jùná sí i torí sàtífíkẹ́ẹ̀tì sọnù tẹ́ ẹ lẹ́ẹ̀gbẹ́ dánú yẹn a gbúdọ̀ mọ̀ kẹ́ ẹ jùná sí i ẹ lọ sọnà sí ilé awo yín àwọn gbogbo nǹkan tẹ́ ẹ dẹ̀ jẹ àjẹsára yẹn ẹ tètè máa dèwọ̀ báyìí ẹ dèwọ̀ ká lè mọ̀ wípé ẹ fẹ́ tẹ̀lé Jésù torí àwọn mùsù àwọn akunkun mẹ́kọ̀ọ́ tí wọ́n fi ń jẹ táwọn àwọn dìdìrín dínróbó tí wọ́n mú ṣe ìwúyè fún nítorí wọ́n náà ń dùn pé Ọlọ́run ṣe wà Gani bàbá Gani no ẹ jẹ́ yọ bàbá kò mẹ́ Ìbà Gani Adams èyí tẹ́ ẹ bá dé yìí ìrọ̀lẹ́ gbédé lẹ́bàá rí náà sí mi níbàá dédé níwájú lẹ́bàá ní gbà Jésù owó tẹ́ ẹ kójẹ kò tí ì tó àwọn Christmas gift tí bàbá Tinubu fún yín Tinubu ti fún wọn ní Christmas gift ní bàbá Gani Adams ò ní sọ̀rọ̀ mọ́ náà fi kẹ́kẹ́ wá pa ọmọ bàbá wọn lẹ́nu ọ̀rọ̀ urun inú ẹlẹ́dẹ̀ lomi gbé tó bá sórí ló dùn yín ẹgbà jígi fún wọn bàbá wọn ti gba kámú bàbá ò sọ̀rọ̀ mọ́ àwọn tẹ́ wá fẹ́ gbójú lẹ́nu tẹ́ ẹ̀ jáde kẹ́ ẹ lọ jà forí yín kẹ́ ẹ dìde kẹ́ ẹ lè gbà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ẹ̀tọ́ ọmọ ìlú ti yín torí pé àwọn tẹ́ ẹ fọ́ra lé kò sí nǹkan kan ẹ gbára lé wọn ni
ẹ má mà gbára lé wọn ọ̀dàlẹ̀ ni wọ́n. Ìbà Gani ẹ má mà gbára lé wọn ò dáa. Àwọn tẹ́ gbára lé nù ìṣe wọn ni ọ̀rọ̀ wọn ni ẹ má mà gbára lé wọn ọ̀dàlẹ̀ ni wọ́n. Ẹ má mà gbára lé wọn ò dáa. Sáwọn bá Gani Adams lẹ́gbàra lé àwọn tí wọ́n ti ń di àpọ́sútù tí wọ́n ti ń di pásítọ̀ àwọn tó yẹ kí ó jẹ́ pé ká bá rí níwájú báyìí kán máa jagun lọ fún wa àwọn tó jẹ́ pé àwọn là ń wò bí jagunjagun wa àwọn la ti ń wò níwò wípé àwọn ni wọ́n ṣáájú ogun fún wa tó jẹ́ pé wọ́n wá pé àwọn ọmọ lẹ́yìn gbogbo pápátá náà ti sí láwọn ń sá lọ ẹbẹ́ rí wọ́n sáré wá dọ́gbọ́n lọ rèé sá lọ sínú chọ́ọ̀chì wọ́n ti gba sàtífíkẹ́ẹ̀tì nínú ìjọ ìrírú ẹ̀rí ní ayé mi níjọ́ mo ti délé ayé mi ò gbọ́rú ẹ̀rí ìrírú ẹ̀rí láyé mi. Ìbà Gani mo ní ẹ dákun ṣé mo ń sùn ni àbí wọ́n ti fi nǹkan lẹ̀ mí lójú ó rẹ̀ pọ́n ti fi nǹkan wọ́n ti fi ṣúṣú kàn bò mí lójú o tí Ìbà Gani Adams fi ń di pásítọ̀ nínú ìjọ sọrí jẹ́ kí n fi àwọn ti Biafra tó jẹ́ pé àwọn ti bẹ̀rẹ̀ ogun tiwọn wọ́n ti dìde wọ́n ti ń jìjàngbara wọn kó wá máa wò ìwọ tó wá jẹ́ yúùtì ilẹ̀ Yorùbá ẹ̀yin yúùtì tó wà nílẹ̀ Yorùbá ẹ dákun ibo lẹ̀yin ń lọ báyìí o ibo lẹ̀yin dé dúró ibo lẹ bá dé ibo lẹ bá ilé ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìdé sẹ́yìn náà ti ṣe tán ṣé ẹ ti fira yín sílẹ̀ torí pé àwọn ilé ti rí wípé nǹkan kan ń bẹ ńlẹ̀ ogun ń bọ̀ tó rán mọ̀ wípé tí wọ́n bá fún wa ní kinní tán tán bá ja ìjàngbara yìí tán òòrè ṣe ti rí ẹ wò wọ́n bó ṣe pọ̀ tó wọ́n mọ̀ọ́mọ̀ fi ara wọn sílẹ̀ ni àwọn ajìjàngbara yẹn dìde àwọn ọmọ yẹn dìde fi ara wọn sílẹ̀ nítorí wípé wọ́n fẹ́ jà fún ẹ̀tọ́ wọn wọ́n fẹ́ jà fún ẹ̀tọ́ wọn wípé ebi ń pa àwọn ìyà ń jẹ àwọn wọ́n ti ń pa àwọn nípakúpa jù o. ṣé ẹ ti rí àwọn ọmọ yẹn abẹ́ ẹ̀ rí wọn àwọn nu o àwọn àjìjà àwọn ti fira wọn sílẹ̀ o àwọn yúùtì Biafra ti fi ara wọn sílẹ̀ báyìí èmi ò wá mọ ibi tí ẹ̀yin títí ilẹ̀ wa ń lọ báyìí o ẹ̀yin ọmọ tí Yorùbá tọkàntọkàn ẹ̀yin ọmọ Yorùbá bo lẹ̀ ń lọ báyìí ti yín o ibo lẹ̀yin fi ara yín sí sẹ́yìn náà ti dìde ogun báyìí ṣé ẹ ti dìde pé ẹ fẹ́ jà fún ẹ̀tọ́ ìlú yín ẹ fẹ́ bọ́ kúrò nínú oko ẹrú Nàìjíríà ìgbéyàwó tipátipá tí wọ́n so wá mọ́ nílẹ̀ Nàìjíríà wípé a fẹ́ kúrò níbẹ̀ pa a fẹ́ kúrò nínú ìgbéyàwó òfò òkà àbànújẹ́ tí wọ́n tì bọ̀ wá lọ́wọ́ wípé a fẹ́ kúrò ṣé ẹ ti rí báyìí abẹ́ẹ̀rí wọn bí wọ́n ṣe pọ̀ tó àwọn ọmọ ogun Biafra wọ́n ti dìde àwọn ọmọ ogun dìde ṣùgbọ́n yúùtì tiwọn náà àwọn ọ̀dọ́ ọ̀lẹ́ wọ́n dìde ẹ dákun àwa Yorùbá ń kọ́ o àwọn Yorùbá ń kọ́ àwọn Yorùbá ń kọ́ àwọn ọmọ ilẹ̀ Yorùbá dà ibo lẹ́yìn yúùtì ilẹ̀ Yorùbá wà ibo lẹ́yìn my fellow Nigerian youth àbí my fellow Yorùbá youth where are you dey àbí bó lẹ́sẹ̀ sọ lélẹ̀ èbó n ò gbé èbó where are you where you dey o ibo lẹ wà o ibo lẹ dé sí ẹ dákun ẹ bóde o ẹ wọ́ jìjàngbara o ẹ bọ́ ta àwa náà ti ń bá yín pariwo sẹ́yìn náà ti rí wọn bọ́ ṣe pọ̀ tó sẹ́ẹ̀ ti rí wọn bọ́ ṣe pọ̀ bí èṣù abẹ́ẹ̀ rí wọn bí wọ́n ṣe pọ̀ àwọn ọ̀dọ́ nìyẹn o àwọn eléyìí ò kì í ṣe kinní o ẹ wò wọ́n ṣé ẹ ti rí Biafra pẹ́nu Biafra ti kò tán ní ìsìn la fi sọ fún pé Biafra ti gbáradì o ẹ̀yin ọmọ tilẹ̀ wàdà àwọn Haúsá náà dẹ̀dẹ̀ mọ̀ pé àwọn Haúsá kan lẹ̀ níbọn lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Haúsá níbọn lọ́wọ́ gbogbo nǹkan ló wà lọ́wọ́ Haúsá ṣùgbọ́n àwa ti Yorùbá ẹ dákun ẹ mọ̀ pé àwọn ò ní nǹkan ìjà ogun ṣùgbọ́n ẹ̀yin náà gbéra yín dì tó bá jẹ́ pé ìbọn pàwù àwọn ọ̀bọ̀n pàwù tẹ́ ẹ nílẹ̀ ètèrè mọ́ sí ẹ̀sáyẹ ta o ẹ̀sáyẹ tẹ́ mọ̀ pé àwọn bàbá ìwọ̀n ní bá wa mú léré àwọn bàbá tá à ń sọ ìwọ̀n bá wa mú léré o àwọn bàbá òṣì àwọn ọba àyà tẹ́lẹ̀ fi jẹ nílẹ̀ Yorùbá láǹdì gbogbo àwọn ìjọba yín wọ̀n ní bá yín mú léré sẹ́yìn pé àwọn ìjọba yín wọ̀n ní mú léré fún yín àwọn ìjọba yìí ò ní bá wa mú léré ìdí nìyẹn tẹ́mi fi ń kíbò sí wípé ẹ tètè nínú yín ẹ tètè sì jàǹgbára yín ẹ kíbò sí o ìbò sí ni ẹ tètè kíbò sí ẹ tètè bọ́ síta àwọn yọ́ǹgì nìyẹn o wọ́n ní young Biafra volunteer to keep their land safe wọ́n volunteer ara wọn àbíbò lásẹ̀ ń pèlédè Yorùbá wọ́n volunteer ara wọn láti kíìpù láti sẹ́ẹ̀fù láti farapọ̀ láti ṣe gbogbo nǹkan fórílẹ̀-èdè ìlú wọn tí ń ṣe ti Biafra ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá dà ibo lẹ́yìn wá o ẹ dìde nítorí Ọlọ́run ṣe ti bọ́n ṣe pọ̀ tó ẹ wo bọ́n ṣe pọ̀ wọ́n lé o wọ́n pọ̀ gan o wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa tréènì wọn wọ́n máa bẹ̀rẹ̀ sí ní máa fún wọn gbogbo ní tréènì ẹ dẹ̀ mọ̀ wípé àwọn kan dẹ̀ ti wà ń lé ọ̀rẹ́dì tẹ́lẹ̀tẹ́lẹ̀
àwọn nǹkan ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní àwọn tó wà ńlẹ̀ ní wọ́n máa tréni wọn débi wípé ìlú wọn á lè séèfù. ẹ dẹ́kun ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá dá òkèèrè òkè kulé gbẹ́ kó sọ fún toko. àwọn ọmọ ogun Biafra ti gbáradì gbogbo àwọn ọ̀dọ́ ilẹ̀ Biafra Igbo land ní south wọn àbí kí la ti ń pè ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Imo ní Delta ní nǹkan gbogbo ẹ ṣàbà ńlẹ̀ pé tó bá ti correct ní kẹ́ ẹ mọ́ mú bẹ́ẹ̀ ẹ sọ mọ̀ pé mi ò mọ bọ́ ṣe ń pò torí èdè mi. The size of the men. There are many, and you are very happy that they responded to your call, because most all of them shows that there's something, they mean what they are saying, and that's why I said they cover this so that you can see them. Thank you very much. Torí ẹ̀yin Yorùbá asonto lẹ mọ jóká sàkúsàkú lẹ ń jó kiri o. Ti kíní lélẹ̀ bọ̀bọ̀ yìí ni mi ò sọ̀rọ̀ tí wo lé ni mo ti sọ̀rọ̀ wo lánàá. Ó lè kéka ní àwọn ọmọ skul tí wọ́n ti pa. Lady ìyá yìí náà wà ń ta ìmọ̀. Àwọn lògùn ọjọ́ ọ̀la. So gbogbo nǹkan tá à ń sọ ní ìsìn mò ń bọ̀. Mi mọ̀ pé ìyá yìí wà ń ta. So mo ti lọ dáwọ́ bẹ̀. ń bọ̀. So ìdí nìyẹn tí mo fi ń sọ fún yín wípé ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká ṣọ́ra mo ti jáwọ́ bí tí yóò dáa fún yín ẹ̀yin ọmọ Oòduà tọkàntọkàn ẹ̀yin ọmọ Oòduà tọkàntọkàn ẹ dìde jìjàǹgbara fún orílẹ̀-èdè ìlú yín kẹ́ lè mọ bí tẹ́ ń lọ o wọ́n ní kìnnìkan of all land border kìnnìkan it have been those kìnnìkan without less kìnnìkan thinking understanding Nigeria government will full wọ́n máa full náà ní last ni ẹ dákun ẹ ṣàánú wá nítorí Ọlọ́run gbogbo àwọn ọ̀dọ́ ọ̀lẹ́ wa dà àwọn ọmọ wa youth dà ẹ̀yin tẹ́ mọ̀ pé ẹ fẹ́ volunteer ayé fẹ́ bọ́ kúrò nínú oko ẹrú wọ́n ròyìn lágbára wọn kò yín lọ sí di oògùn àwọn tó máa ròyìn lágbára eléyìí ò kì í sọ̀rọ̀ ẹlẹ́sìnmẹ̀sìn ìgbà tẹ́ ẹ̀ tí ì do oògùn ìgbà tẹ́ ẹ̀ tí ì sáyẹta ẹ dẹ́kun kí ni ó ṣe fún yín ẹ̀rọ jẹjẹ ẹ̀rọ owó ná ẹ̀rí ṣẹ́ṣe kò sí nǹkan kan tó fún yín tó wúlò ìdí inú tèmi fi ń sọ fún ẹ pé ìwọ ọmọ Yorùbá tó jẹ́ yúùtì ọ̀dọ́ ilẹ̀ Yorùbá mo pè ẹ́ ní báyìí gbìdé ńlẹ̀ báyìí kọ́ jígìrì kó kúrò nínú oko ẹrú tó wà kó kúrò nínú oko òṣẹ́ tó wà kó dìde láti jàjàǹgbara abẹ́ẹ̀rí nǹkan èpè mi àná mú wọn. ẹ jẹ́ tó sáré wo ìròyìn mi àwọn ìròyìn tá à ń mú ní ẹyẹ kọjọ kan là ń mú fún yín yẹn torí àfẹ́ pẹ́ lẹ́ni rárá àfẹ́ pẹ́ bẹ́ẹ̀ ni àwọn ọmọ ogun Biafra ti gbáradì o lọ́lọ́kan òjọ̀kan ni jẹ́ kí n play ọ̀rọ̀ tí bàbá yìí sọ mò ń bọ̀ bàbá Banji Akíntóyè ó dà pé mo rí wọn ní orí news kan lẹ́ni tí Koiki Media tí wọ́n post bàbá yẹn síta bàbá dáadáa bàbá olóríire bàbá tí ó dáa fún tí ó jèrè àwọn ọmọ tó bí ẹ dákun torí Ọlọ́run ẹ mọ́ parapọ̀ máwọn zoo tó jẹ́ wípé ńgbà tí àwọn ọmọ ọlọ́mọ kú inú igbó Sambisa ló mórí lọ níbi tó ti kó àwọn ajá àwọn mọ̀lú àwọn ẹran rẹ̀ tó kó sínú zoo ló ń lọ yẹ̀wò àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n kidnap kó lọ sọ́dọ̀ wọn ṣé ìgbéyàwó tẹ fẹ́ mọ tẹ́tẹ́ ṣé ọkọ yín tẹ̀ pé lọ́kọ nù sọ́kọ gidi tó yẹ pé tẹ bá ń bá sọ̀rọ̀ etí rẹ ti di ọkọ tẹ fẹ́ tẹ́yìn ọmọ orígun mẹ́rẹ̀ẹ̀rin fẹ́ àbẹ́ẹ̀rẹ́ ọkọ tẹ́ fẹ́ Buhari lọkọ tá a fẹ́ ní Nàìjíríà tó jí ọkọ fún gbogbo wa Nàìjíríà ní ọkọ wa sódà táwa fi inú ilé wọn rọ̀ sí Aso Rock ní ìsìtẹ́ bá ń bọ́ ọkọ wa sọ̀rọ̀ etí ọkọ wa di ọkọ wo kì í gbọ́ control ọkọ tá a ní ò kì í gbọ́ràn bẹ́ẹ̀ bá ní ó mọ̀ sí nǹkan kan kò ní gbọ́ ìròyìn tí mo tún mú wá ni pé wọ́n ní ìyàwó rẹ̀ kí náà ń pọ́kọ rẹ̀ Aisha Buhari wọ́n ló ti relocate lọ sí Dubai a máa ń ṣe nǹkan ẹ sọ lọ́ọ̀fù fún mi ṣé ẹ̀tún ní sọ lọ́ọ̀fù fún mi ni ẹ fún mi ní lọ́ọ̀fù ẹ sọ lọ́ọ̀fù náà ó yẹ bá mi tẹ lọ́ọ̀fù láìkì yẹn the problem is OPC is not preparing the Oduduwa youth àbí o wọ́n ní wàhálà tó wà ń bẹ̀ ni wípé àwọn OPC wọ́n ní wọn múra sílẹ̀ rárá fún àwọn youth wa àwọn ọ̀dọ́ ọ̀lẹ́ wa fún ọ̀dọ́ ọ̀lẹ́ Oduduwa Republic yẹn Nàìjíríà wọn ní ìgbáradì wọn ní nǹkan kan torí pé Ìbà Gani tó jẹ́ olórí àwọn OPC ó sì rèé gba Jésù
Jésù ọ̀wá ní tètè mèrè báyìí pé tí ogun bá dé tí wọ́n bá gbé ìbọn sí ìgbèrí ẹ̀ torí àwọn Fúlàní ò ní mú un léré àwọn ìjọba tó dẹ̀ jẹ́ ti federal government tó jẹ́ ti ìjọba Nàìjíríà àwọn ọba yín oníjẹkújẹ gbogbo àwọn olórí yẹn wọn ò ní báyìí take it easy ìdí nìyẹn tèmi fi ń sọ fún ẹ lásìkò pé tètè jáde ẹ kóra yín jọpọ̀ ní ìsọ̀rí ní ìlúkìlú gbogbo ìlúkìlú tẹ bá wà yálà lẹ́kọ̀ọ́ ní Ìbàdàn ní Ọ̀ṣun ní Òṣogbo ní Èkìtì Oǹdó Ọ̀yọ́ gbogbo yín pátá ní sọ̀rí kan kẹ́ ẹ máa ṣe mítì yẹn máa kóra yín jọpọ̀ bó bá ṣe pé látọ̀nú gúrùpù kan sí gúrùpù kan lẹ́tí máa sọ ibi tó ní kálukú yín ìsọ̀rí tó ní kálukú yín bá ti máa bẹ̀rẹ̀ ibi tẹ́ ti máa pàdé láti máa ṣe àwọn mítìnì yín ẹ̀dẹ̀ máa ṣọ́ra torí pé kẹ́ máa salami kẹ́ mọ́ lọ gbé àwọn àjòjì láyè láàrin yín kọ́ mọ́ máa lọ sọ gbogbo àṣírí tẹ́ ẹ̀ bá ń sọ ẹni tó bá wà láàrin yín tí tẹ́ ẹ̀ bá ti mọ ilé wọn tẹ́ ẹ̀ mọ ilé ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ẹ̀ tètè lè kúrò láàrin yín kẹ́ ẹ̀dẹ̀ mọ àwọn tẹ́ ẹ máa sọ àṣírí àárín ara yín fún ẹ mọ́ máa sọ àṣírí ògùn ara yín fúnra wọn torí kọ́ mọ́ bá gbàbọ̀dé fún yín torí pé fúnkìní tẹ́ ẹ bá ń sọ àṣírí iṣẹ́ tẹ́ ẹ bá ń ṣe lára àbí nǹkan kan wọ́n á gbàbọ̀dé fún yín ẹ jẹ́ kí nǹkan yẹn kó wà nínú ara yín àwọn tẹ́ ẹ gbára lé wọn ṣe nǹkan kan o àwọn tẹ́ ẹ ti fọkàn sí pé àwọn náà máa jẹ́ olórí ogun yín wọ́n ti rè gba àpọ̀sútù wọ́n láwọn ti di àpọ̀sútù aláṣọ funfun àpọ̀sútù oní sàtífíkẹ́ẹ̀tì àpọ̀sútù oní sàtífíkẹ́ẹ̀tì torí èmi ò tiẹ̀ rírú ẹ̀ rí nígbà tẹ́sù bá wọnú ìjọ ẹ rí pé nǹkan yan ẹni tó ń pè mí lẹ́ẹ̀kan yẹn lè pè mí ní ìsìn kí n sáré dátọ́ mu díẹ̀ orí inú mi dùn kọjá là pé ìkéde o wọ́n ti fún ìjọba Nàìjíríà ní gbèdéke wọ́n lọ sáìn kínni ẹni tó bá tọwọ́ bọ̀ wé nínú wọn gbogbo tó bá tí ẹni ọba tó bá lọ sọ pé òun tọwọ́ bọ ìwé ẹni ọba tó bá tọwọ́ bọ ìwé tó bá lóun fẹ́ sáìn kọ́ńtrátì olórí burúkú àbò fẹ́ sáìn pé òun fẹ́ sáìn wíìlì pé òun fẹ́ dé wípé bóyá pé kí gbogbo ilẹ̀ tó wà ní ilẹ̀ Yorùbá yẹn kó di titi àwọn federal government ó máa ṣòfò gbogbo tó gbé jáde ní gbogbo tó bá kójọ ní ọjọ́ àárọ̀ rẹ̀ ó dẹ̀ máa parẹ́ ní ọjọ́ ayé ẹ̀ ó máa parẹ́ ní ẹ̀kan ṣoṣo gbogbo ẹnikẹ́ni tó bá sáìn kọ́ńtrátì ìbànújẹ́ lé wa lórí gbogbo ẹnikẹ́ni tó bá sáìn kọ́ńtrátì ẹkún lé mi àti ẹ lórí tán láwọn tó wá fẹ́ sọ wá sínú oko ẹrú ẹlẹ́ẹ̀kejì lórílẹ̀‐èdè yẹn gbogbo tó bá fi ọjọ́ ara rẹ̀ kó jọ yálà ọmọdé ilé wọn ni àgbà ilé wọn ni àgùntàn ilé wọn ni ọba ilé wọn ni gbogbo ìdààmú gbogbo ègún tó wà ní Kùránì àti Bíbélì àti gbogbo àwọn ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ ìlú yẹn ló máa fìyà jẹ wọ́n gbogbo rẹ̀ ló máa pa ẹ́ lọ́jọ́ ayé wọn lọ́jọ́ kan ṣoṣo ẹ má bínú ẹni tó ń pè mí lẹ́ẹ̀kan yẹn ẹ jẹ́ kí n pè yín padà torí mo ti rí pípọ̀ nínú miss call yín ẹ má bínú mo fẹ́ kẹ́ ẹ má bá wa dá sétò ẹ bá wa dá sí ẹ jẹ́ ká mọ nǹkan tó wà nù tiyín náà àwọn ìròyìn tá a sáré gbé wá nù pápá ọjọ́ ń lọ mo sì ní bíi 30 minutes sí láti fi sọ̀rọ̀ mo ní 30 minutes sí ẹni tó ń pè mí lẹ́ẹ̀kan lè padà pè wọlé sìn I still have 30 minutes more mo ní 30 minutes báyìí bó ṣe ń lọ báyìí ẹni tó pè mí yẹn ṣe ń kọ́ ti yín dànù nítorí mo rí pé ń fi kọ́ disturb mi lẹ́ẹ̀kan tí mò ń pè wọlé tẹ́nìyẹn bá ti ṣe tán tó fẹ́ pè kẹ́ ẹ̀ pè mí padà àsìkò tó láti pè báyìí ẹni tó bá fẹ́ pè mí ẹ pè mí lórí Telegram ẹ pè mí lórí Telegram ẹ bá fẹ́ pè mí lórí Telegram tàbí Imo ẹ pè mí sórí nọ́mbà yẹn háàdì mi sórí nọ́mbà mi +2 ẹ jẹ́ kí n sáré pè síta nọ́mbà tẹ́ máa fi pè mí lórí Telegram náà nìyẹn tàbí Imo ibi ọ̀nà méjì tí mo lè gba kọ́ sí nìyẹn +2 mò ń bọ̀ +201 nọ́mbà yẹn náà nìyẹn +20163922645 nọ́mbà tẹ́ máa fi háàdì mi nìyẹn ẹ pè mí sórí Imo tàbí Telegram báyìí tẹ́ bá mọ̀ pé ó wù yín láti dá sí ètò tàbẹ́yìn náà ní àwọn opinion kan lórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ń bíbá nísìn torí bóyá àmọ̀gbà tí èṣù wọnú ìjọ àmọ̀gbà tí ó di pé wọ́n fi odidi Ìbà Gani tá à ń pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá pátápátá tí wọ́n fi wọ́n jẹ Yorùbá pátápátá gbogbo igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò láwọn lọ gba apọ́stù náà lè gbà náà apọ́stù fẹ́ẹ̀kì ni kì í ṣe tòríjínà o Mommy, don't too far about the king stuff. Let them sign this contract. Ẹ̀yin tẹ̀dẹ̀ fi kọ́ pè mí tí mò ń kọ́ ti yín dànù ni mò ń pè padà yìí o. Torí gbogbo yín ti lọ rè sùn báyìí nìsín àmọ́ ibi tó gbé yín ẹ̀dẹ̀ ń pè mí. Ẹni tó bá fẹ́ pè padà kó lè pè padà kó pè padà. Ẹ bá wa dá sétò ẹ jẹ́ ká mọ nǹkan tó wà nínú wa. Ẹ pè mí.
orí ẹ̀ ń pè léèṣẹ́ lẹ́ẹ̀ṣẹ́ tó bá ti tó táìmù ẹ̀yìn ẹ̀ pè padà ẹ má bínú. So ẹ̀yin náà ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà tí Aisha Buhari tó fi orílẹ̀-èdè Nàìjíríà ó fi sílẹ̀ ó gba tán lọ a gbọ́ wípé wọ́n ní Buhari ti kú wípé Buhari kọ́ ló wà ń bẹ̀ pé wọ́n náà ń tírẹ́tìnì rẹ̀ irọ́ náà ló ń jẹ́ bẹ̀ pé wọ́n ń tírẹ́tìnì rẹ̀ ohun tó jẹ́ kí Buhari tó jẹ́ kí Aisha kúrò ní wípé ariwo pọ̀ kò síná kò sómi ooru mú ẹ̀ ó wá ló fẹ́ gba bí aláfẹ́rẹ́ lọ tó páyé wọn jọ máa bàjẹ́ papọ̀ ní níbo ọ̀ tráfù lọ bo ọ̀ fà wá síbí báyìí àwọn nǹkan kan lọ rè kíbò sí nígbà tọkọ rè ó dé rí ipò pàtọkù ẹ máa débẹ̀ àwọn nǹkan lọ wá lọ kígbe sí ó wáyé tán nìṣọ wá nígbà táwọn wà nínú hílà ogun ìwọ wá méré olóò sá lọ síbo ọ tí ì rí nǹkan kan. tí ẹ bá ti ń gbọ́ wa ẹ dákun ẹ máa bá wa yín device yín yẹn sílẹ̀. Hello, ẹ kúrò lẹ́sà o. Sálàáfíà lẹ wà o. Ẹ kúrò lẹ́. Yes sir. Ṣé mo lè sọ English àbí? Anything ni. Ṣé mo lè sọ English àbí Yorùbá? Ọmọ ìlú wo ni yín tẹ́ ń sọ English o? Yorùbá ni mí, ọmọ Òṣogbo, Ọ̀ṣun State ni mo ní. Okay, à ń gbọ́ yín o. So my contribution is that my contribution is that I think with the action and event that is unfolding right now in the Eastern region, okay, I believe that the Yoruba youth, we have a lot of things to do now because the time is ahead of us. With this launching of security outfit by the Igbo people, I believe that there must be urgent meeting among the Yorubas, especially those driving the Oduduwa's affair, because people may keep silent thinking that Nigeria, everything is all right. But I assure you, it's just a question of time. Very soon, there will be an armed confrontation in Nigeria. It's going to happen. Even the Igbos, they are aware. Because just the launching of this, their security outfit, the federal government have not yet issued a statement. And everybody knows their direction. So, the Yorubas must get ready for war because everybody knows there will be a confrontation. Yeah. But the confrontation will no longer be only the Eastern region because the Fulanis now, they will make sure that they focus both in the West and in the East. So I think our people need to come together. We really need to come together. That is my own contribution. Thank you. Thank you. You're welcome, sir. But next time, ẹ má ti cut you. Hello. Ó ti cut. Next time, tẹ́ bá ti fẹ́ pè sórí show tèmi, èmi ègbé èbó àwọn èèyàn mi náà sì ni wọ́n gbóyìnbó abẹ́ gbóyìnbó ṣe bí ẹni ọmọ ilẹ̀ Yorùbá ni yín kírètè wá ń sọ òyìnbó ọmọ Yorùbá la pera wa ẹ dákun ẹ jẹ́ ká gbé àṣàlù wa lárugẹ ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá ni yín àwọn Yorùbá dẹ̀ la fẹ́ bá sọ̀rọ̀ àwọn Yorùbá náà lájọjọ máa sọ̀rọ̀ lé lórí a nídìí láti máa sọ òyìnbó tó bá yẹ pé ètò òyìnbó là ń sọ ẹ lè sọ òyìnbó but ètò tó wà ńlẹ̀ lẹ́ni Yorùbá ni ẹ dákun lórí ètò tèmi gbogbo ntẹ́ bá máa sọ Yorùbá là máa sọ torí mi ò gbọ́ àwọn èèyàn tó sì ń wò mí náà ò gbọ́ torí ọmọ Yorùbá ní ń bá sọ ìjọ́kíjọ́ tí n bá ti fẹ́ sọ ètò lórí ọ̀rọ̀ àwọn politics gangan lórí ọ̀rọ̀ Nàìjíríà bóyá kí n ta sáwọn Tinubu àwọn Sanwó-Olú ẹ lè bá mi sọ èbó ṣùgbọ́n àwọn Ìbà Gani àti àṣírí tó wà ní ilẹ̀ wa là ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí èbó sì là á mọ̀ sọ bó ṣe jẹ́nu nọ́mbà mi nìyẹn yóò dáa fún yín Rúkàyáàtì Ọmọwùmí Lásìsì yóò yẹ yín ọ̀rọ̀ yóò dayọ̀ nífọwọ́ yín gbọ́mọ sí lágbára Kristi Jésù mo ṣe ń lọ nìyẹn ẹni tó fẹ́ pè mí yẹn ẹni tó ń pè mí lórí messenger ẹni yìí sẹ́ni kankan sí mi kí lélẹ̀ jẹ́ wo tẹ́ni yìí sẹ́ni sí mi ẹnìkan sẹ́ni kankan sìn ó dà ìpọ́n sẹ́ni fídíò kan bóyá fídíò tó máa wúlò fún wa ni ẹ jẹ́ sáré chẹ́ẹ̀kì ẹ̀ lórí. mi ò mọ ibi tí àwọn èèyàn tí wọ́n ń sọ pé èṣù ni Sátánì tí wọ́n ti rí
tiwọn tí wọ́n ń sọ ẹni tí àdẹ̀mọ̀ tó kọ́kọ́ sọ èyí ó ní. Okay. Okay, ìròyìn kí ló ń porúkọ rẹ̀. But before you do, let's ensure your smash swag is 100 so you can shoot your shot with extra confidence. Hello. Hello. Okay, ó ń connect lọ́wọ́. This is Yoruba program, not English. Bẹ́ẹ̀ ni o, èbó là ń sọ gbùrù bọ̀dáhùn ṣe náà ṣe èbó. Ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó dáa ni, ọ̀rọ̀ tó sì ní làákàyè ni, ṣùgbọ́n ẹ dákun níjọ́ mi Yorùbá ni ẹ máa bá wa sọ torí àwọn ọmọ Yorùbá là ń bá sọ̀rọ̀ kò kí sí àwọn ọmọ òyìnbó. Yóò sì dáa fún yín, yóò yẹ yín o. Thank you Yétúndé kinní kan orí olúwa gíwá yóò yẹ yín. Bẹ́ẹ̀ ṣe top up èmi náà top up mo sọ pnọ̀kù fún yín. Mo sọ pnọ̀kù orí tó kẹ́ kúnlé yóò yẹ yín. Ẹ dákun ìwọ tó bá wà pọ̀ máa gbé kọ́ọ̀lù kẹ́ gbé kọ́ọ̀lù ni ẹ mọ̀ jẹ́ ká máa dìlé àwọn èèyàn tó rẹ́lómi ó jáde. Hello. Yes, hello. Mo wà pẹ̀lú yín. Hello ma. À ń gbọ́ yín o. Àfọ àṣẹ ṣì wà lórí ètò ni. Mo wà ń bẹ̀ náà. Ẹ ṣì wà lórí ètò. Bẹ́ẹ̀ ni mo rí pé ẹ ti ń pè tẹ́lẹ̀. Okay. Ètò ìjàre. Yes sir. Ọjọ́ àgbẹ̀ wa o. Àmì ò tọkàntọkàn. Kí takuntakun. Iṣẹ́ nù. So, nípa ilé ìtẹ́ tó mọ̀. Bẹ́ẹ̀ni. Àdúpẹ́ o. Ìyanu máa ṣẹlẹ̀. Gbogbo èmú sínú nìyẹn o. Ẹ ṣeun. Kọ́lọ̀ ń gbà àbúrò èèyàn kéèyàn àpò ẹni bí. Àwọn olórí burúkú ojúlé pè ní wọ́n máa jẹ́ fún wọn tó ti bà ayé jẹ́. Wọ́n ti bà Nàìjíríà jẹ́ ọ̀hún. Mr. Tinubu àti Sanwó-Olú. So wọn ní gbádùn ayé wọn. Ètùkù rẹ̀ ń nu wọn kò ní gbọ́dọ̀ ló máa pa alágbára lọ. Àmín. Because wọ́n ti bà Nàìjíríà jẹ́. Bẹ́ẹ̀ni. Mo ní káàkiri náà kí yín ní ká dá tó yàrá. Yóò dáa fún yín. Ẹ kú ètò Ọlọ́run wá pẹ̀lú yín. Àmì Ọlọ́run yóò yẹ yín tí ó pọ̀. Ẹ ṣé gan. Yóò yẹ yín. Ẹ ṣeun. Thank you ma. Thank you very much. Ẹ̀yin ọmọ ìlú ẹja corporate o. Kan corporate ni o, àti ẹ̀fà yìí tí o. Ẹ̀yin youth ṣe ti gbáradì. Ẹ̀yin youth ṣe ti gbáradì báyìí, ṣe ti dìde. Àwọn Biafra náà ti dé yìí o. Àti gbáradì Yorùbá nation is the best o. Àwọn Yíbò náà ti gbáradì yìí o. Everybody dìde lẹ̀. Ó dáa. Wọ́n yé máa fi ìdígbò lẹ̀. Èmi gbọ́ gbogbo wọn lẹ́rí kan ó dàbí káà náà tiẹ̀. Títọ́dọ̀ wá ti ju tọ̀dọ̀ wọn lọ because mo máa ń wo fídíò mo máa ń wo everything wọn every day. Ẹ̀sìn yóò yẹ yín. So àwa náà àgbọ̀dọ̀ sùn mọ́ lọ́wọ́ yìí. Ẹ mọ̀ sùn ẹ jẹ́ ń gbé kọ́ọ̀lù àwọn míì náà ń pè mí yóò yẹ yín. Ó dáa. Ẹni tó ń pè mí lórí WhatsApp yẹn mo ní ẹ má pẹ̀jọ ẹ má call mi lórí WhatsApp mo tẹ̀ máa change number gbogbo WhatsApp mi sí fóònù mi. Mo rí pé ẹni tó ń pè mí yẹn lórí Imo kó pè mí padà ẹni tó pè lórí Imo yẹn ẹ lè pè mí padà nísìn lórí Imo because ẹlòmíì wà ẹnìkan wà lórí kíní ẹnìkan bá ti wà ń bẹ̀ ẹ jẹ́ kẹ́lòmíì máa kúrò kó tó di pé ẹ̀ ń dúró sẹ́yìn náà ti rí nísìn wọ́n á fẹ́ kí n bínú ẹ dákun ẹ má jẹ́ ká máa disturb ara wa tá bá ti ń sọ̀rọ̀ fúnra wa ẹ jẹ́ kájọ máa gbọ́ ẹ jẹ́ kájọ máa understand ara wa mo mọ̀ pé ẹ wà eager láti dá sọ̀rọ̀ tó wà ńlẹ̀. Hello. Hello. Hello, ta ló wà ńbẹ̀ o? Hello, ta ló wà ńbẹ̀?
a wà pẹ̀lú yín o ẹ ti wà lórí ètò ẹ̀lú ẹ̀ka lẹ́sà. Ẹ kú dédé àsìkò. Yes sir. Yes ma. Ṣé ń gbọ́ mi? Mo ń gbọ́ yín sà o. Èmi náà fẹ́ dá sí ètò rẹ̀. Ẹ máa bá wa dá sí, à ń gbọ́ yín sà. Mo fẹ́ dá sí ètò rẹ̀. Yes sir. Nípa ọ̀rọ̀ security tẹ̀sọ̀mà tàwọn Igbo. Ọ̀rọ̀ gidi lẹ sọ. Ṣé rí kò sígbà tí àwọn ọmọ Yorùbá náà tí a prepare. But nǹkan táwọn ọmọ Igbo ṣe torí pé wọ́n ní aṣíwájú dáadáa. Bẹ́ẹ̀ ni bí Nnamdi Kanu. Láti ṣe. Ẹ wo ìgbà tó kọ́kọ́ dá OP sílẹ̀ ní bíi 97 èmi náà wà pẹ̀lú wọn gbà yẹn lẹ́kọ̀ọ́ tí Gani jù wọn. Ẹ wo bó ṣe kó èrò jọ ní gbogbo ilẹ̀ Yorùbá. Ṣé mọ̀ pé torí pé ó jẹ́ fígọ̀ àwọn èèyàn tẹ̀lé. Náà tẹ́ bá ní káwa YouTube kóra wa jọ kò ń ṣe nǹkan tó le ta ló fẹ́ já síwájú wa because kò ní dá ká kóra wa jọ sí wọn ò ní sọ pé à ń jàjàngbara mọ́ wọ́n máa pààyàn pakúpa ṣùgbọ́n tó bá rí pa ní leader anything tó bá fẹ́ ṣe leader wa ló máa pè. Bẹ́ẹ̀ni. Ẹ wọn tí Biafra ń sìn wọn ò ní rí àwọn ọmọ yẹn leader wọn lọ́wọ́ ẹ má bá wa tẹ love like wọn ò ní sọ pé àwọn Igbo ṣe nǹkan báyìí Kanu ṣe nǹkan báyìí. Wọn ò ní sọ pé àwọn youth Igbo ṣe nǹkan báyìí wọ́n á ní Kanu ó ṣe nǹkan báyìí and Kanu is a freedom fighter. Bẹ́ẹ̀ni o. Ó ń jà fún òmìnira. Náà àwọn tó máa lead àwa ń bí ta rí ní Gani Adams àwọn ń sìn àmọ́bí tọ́fíìsì. Ṣọ́ọ̀ṣì. Bọ̀ èmi ò fẹ́ tún dárúkọ jù torí àwọn Fúlàní èmi náà ti bá wọn lò dáadáa. Bọ̀ mo kọ̀ wó pé gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ àwa fúnra wa àmọ́ ẹni tó tọ́ láṣíwájú wa yàtọ̀ sáwọn tó lọ ń fowó ra aṣíwájú. Bẹ́yìn ṣe wá wà tẹ́ ń ṣètò ẹ̀yin tẹ́ ń ṣètò kankan káàkiri diaspora èmi ò pé máa níbi kan tẹ́yìn náà ti máa fẹnu kò tẹ́ máa pera yín pé ó dáa o ẹ jẹ́ káwa náà ṣù sí aṣíwájú tó máa lídìí ilẹ̀ Yorùbá tá bá ti ní aṣíwájú kan aṣíwájú yẹn ló máa mobilize kó àti youth kò le àwọn ọmọ tó ń ṣe kọ́ọ̀tì ó ṣàní bó ṣe ń kóra wọn jọ tọ́dẹ̀ níbọn lọ́wọ́ wọn á ní nọ́mbà 1 láàrin wọn náà tẹ́ bá ní káwa YouTube kóra wa jọ ní Ìjẹ̀bú èmi wà ní Ìjẹ̀bú èyí tó wà ní Èkó àwọn tó wà ní Ìbàdàn tó bá kóra wọn jọ talent tó bá já síwájú wọn ọ̀gá ò dẹ̀ gbọ́dọ̀ pọ̀ náà tá bá ní anọ́gà lógùn state anọ́gà lọ́yọ̀ọ́ mission oníkálukú decision tó oníkálukú máa make ọ̀tọ̀ọ̀tọ̀ ó lè dìjà bọ́ a gbọ́dọ̀ ní central leader. Bẹ́ẹ̀ni. Central leader wa òun ni Gani Adams kò dẹ̀ sí mọ́. Ẹ má wọrí ìyẹn ti di zero. àwa máa ti lẹ́lòmíì fún yín ẹlòmíì wà nílẹ̀ bọ̀tẹ́ jẹ́ kí gbogbo iṣẹ́ rí tí gbogbo yín bá dé nílùú kọ̀ọ̀kan tí gbogbo àwọn ìlú yẹn bá ti kọ́kọ́ gbáradì ná olórí tó máa jẹ́ ti central fún gbogbo yín tó máa jẹ́ pé òun máa jẹ́ bí àgbáríjọ yín pátá ẹ má wọrí ó yá ẹ má sọ̀rọ̀ yín òótọ́ lọ́rọ̀ tẹ́ sọ. kékeré ṣe rí YouTube kékeré ni ti pé bóyá à ń kóra jọ ìṣẹ́rí tí wàhálà bá bẹ̀rẹ̀ mo bá bọ̀bọ̀ kan sọ̀rọ̀ ní last week mo sọ̀rọ̀ pa kíni ó ní tẹ́rù bá ti wà nílẹ̀ mo ní àkómọ̀ pé yàn gbọ́dọ̀ ṣe àwọn ètò mi ì lè sọ àwọn tó ń gbé lẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ àwọn tó ń gbé bí abí oko Ọ̀yọ́ àwọn ọ̀nà jíjì wọ́n ti mọ láti kékeré lọ ti mọ bó ṣe mójútó ra wọn ayẹta ni òkígbẹ́ ni ọmọ kékeré mi ó ti mọ̀ pé tàbá ti já ewé ilé ta sí ṣùgbọ́n mi lè sọ àwọn tó ń gbé lẹ́kọ̀ọ́ wọ́n ti fi ẹ̀sìn gba mọ́ọ̀sì àwọn nǹkan yẹn lọ́wọ́ wọn ṣùgbọ́n ní sáìdì ibi tèmi wà tí kò sẹ́ni tí mo pè mo bọ̀bọ́ yẹn sọ fún mi pé tó bá bẹ̀rẹ̀ lẹ́nu kí n wò kọ́ tó máa ṣẹlẹ̀ ẹ gbàgbé but everybody àìmọye àwọn tó níbọn lọ́wọ́ ni ṣùgbọ́n kò wà lẹ́gà láti gbé síta tí wàhálà bá ṣẹlẹ̀ sẹ́yìn tásá wà torí àánú ṣe mọ̀ pé ẹ má bínú bọ̀dá mi àfẹ́ kan pa wá bí wọ́n ṣe pa àwọn ọlọ́mọ sí ẹ̀ mọ̀ pé àwọn ọmọ yìí ò mọ̀ pé wọ́n ò ṣe nǹkan yẹn àwọn ọmọ tí wọ́n ṣe léṣe ní Lẹ́kì tó gè tí wọ́n mọ̀ so àfẹ́ kírú eyín kó bá wa lójijì la fi ní kẹ́yìn tó gbára àwọn tó ti gbọ́n àwọn tó ti gbọ́n wà tó ti gbọ́n sí tó ti lọ́rìn ní ayẹta náà ṣe rí nǹkan tó fi mú wa ọ̀rọ̀ jọ́nì yìí ti pẹ́ ṣóyè yín mà jọ́nì yìí ó ti pẹ́ gan ẹ̀sìn ló fi wọlé tẹ́lẹ̀
tí ó bá ṣe pé bóyá ó mẹ́sìn wá wọ́n wá fi ẹ̀sìn gba àwọn nǹkan agbára kúrò lọ́wọ́ wa Dànù. gbogbo àwọn bàbá yẹn tẹ́lẹ̀ wọ́n ní bó ṣe mójútó àwọn ọmọ tó bá bí ó yá gbà sí jẹ́ ọ̀wọ̀ àwọn ọ̀wọ̀ gidi wà tó tún ju ayẹta lọ Bẹ́ẹ̀ni. àwọn ọ̀wọ̀ tó lágbára Àpèta. ṣùgbọ́n ìgbà tẹ́sìn dé gbogbo àwọn bàbá yẹn wọ́n lọ dà míìsì bẹ́ẹ̀ ni wọ́n lọ dà míìsì kànga pé Kristi ò fẹ́ bẹ́ẹ̀ ànábì ò fẹ́ bẹ́ẹ̀ so ibi tó ti kọ́kọ́ wọlé nìyẹn pé tá a bá ti gba agbára tó ní lọ́wọ́ so wọ́n ti mọ̀ pé àwọn tó ní supernatural power wà nínú ẹ̀sìn mi ní kò sí láàfà ní pásítọ̀ ṣùgbọ́n kò wọ́pọ̀ ṣùgbọ́n pé ká lo nǹkan tó bá ìbílẹ̀ tiẹ̀ ní wọ́n lò síbòmíì ni wọ́n lò láti fi ṣe iṣẹ́ fún ìlú wọn mọ́. ẹ wò máa most àwọn bàbá yìí ṣẹ́rí most àwọn bàbá yìí kíní ti kẹná kọjá yìí ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn babaláwo tó níṣẹ́ lọ́wọ́ abẹ́ most wọn abẹ́ politician ló wà ibi tó ti ń jẹun nìyẹn gbogbo àwọn bọ́ gbé lébùté mẹ́ta lẹ́kọ̀ọ́ ní Lagos Island bẹ́ẹ̀ tí wàhálà bá ṣẹlẹ̀ gbogbo àwọn ọmọ ojú náà wọ́n pa míì náà wọ́n ti wá kó àwọn ọmọ tí wọ́n sábẹ́ tó ń tọ́ pé ọjẹ́ tọ́gì ẹgbẹ́ wọn tó ti wá rí pé ibi politics la máa ṣiṣẹ́ sí so pé a fẹ́ jà fún ìlú mọ́sí wọn yẹn wọn already ṣùgbọ́n àwọn ní wọn wà tó jẹ́ pé àwọn ò bá Tinubu tán ṣùgbọ́n tó bá yáṣẹ́ ẹ gbàgbé kò sọ́gbọ́n èèyàn máa kú torí wọn tiẹ̀ nífẹ̀ẹ́ kéèyàn lọ àwọn ilé ò lè fún ọ lè fi wálẹ̀ lọ́fẹ̀ẹ́ lófò. Kò sọ́gbọ́n ìfúnni sanya ṣe rí òmìnira kì í ṣe nǹkan tó ń fún yàn máa ń gbà ní èèyàn máa ń gba òmìnira. àwọn ọmọ ní direct yẹn kó stop calling me ẹ fi ń disturb show tí mò ń ṣe lọ́wọ́ náà bẹ́ẹ̀ ṣe ń pè mí orí nọ́mbà tí mo fi ń ṣe ṣe mọ̀ pé àwọn èèyàn wa máa ń fa wàhálà àwọn èèyàn wa máa ń ṣe nǹkan gbà mí tó yẹ pé téèyàn wọ́n máa ń jẹ́ kéèyàn bínú mo ní kẹ́ ẹ má pè mí sí orí direct number tẹ́ ń pè mí sí yẹn ni mo fi ń ṣe orí fóònù tí mo ń lò yìí ló wà náà ẹ dẹ̀ fi ń disturb àwọn èèyàn ẹ máa sọ̀rọ̀ yín lọ jàre mo ní kẹ́ ẹ pè mí sórí imo tàbí whatsapp ẹ má pè mí sórí whatsapp ẹ pè mí imo messenger telegram kí ló ṣẹlẹ̀ ẹ máa sọ̀rọ̀ yín lọ ń kù mi. so ẹni tí ẹ̀yin tẹ́ jẹ́ létò tẹ́ bá jọ sọ̀rọ̀ àwọn tó bá ẹni tẹ́yin bá mọ̀ mi ò fẹ́ dárúkọ lórí ètò ni o ṣe rí torí gbogbo àwọn ìjọba wa ìbẹ́yìn náà ṣe ń ṣètò yìí àwọn alálàmí wà tó ń wò tí bá dárúkọ lágbájá ló yẹ kó jẹ́ leader kó má lọ máa dájú ẹ̀bọ ẹ̀yin fúnra yín lọ́kàn ẹ mọ̀ pé irú ẹni tẹ́ bá ń bá irú ẹni yẹn ṣe meeting bóyá yìí country tẹwà tẹ̀yìn invite wọn ẹjọ jókòó ẹ sọ̀rọ̀ ṣẹrí kánú ọ̀nà tó gbà kì í ṣòun ló dá ní owó yẹn bí ẹ̀yin ṣe wà lọ́hùn yẹn àwọn ọmọ Ìgbò tó wà lọ́hùn náà wọ́n jọ ó ń ṣe meeting round the world oníkálukú contribute wọ́n ní gúrùpù ní ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ṣe ẹ mọ̀ bó ṣe ṣẹlẹ̀ sí wọn kù mí ṣe rí gúrùpù gbogbo ọmọ wọn tó wà nílùú kọ̀ọ̀kan wọ́n wá ní gúrùpù yẹn lórí WhatsApp orí WhatsApp ní gbogbo wọn ti ní group owó tán fẹ́ ṣe yẹn wọ́n wá contribute owó yẹn láàrin ra wọn through group nílùú kọ̀ọ̀kan ní country kọ̀ọ̀kan òun ni gbogbo nǹkan tán rí yẹn but àwọn èèyàn tiwa tó bá yẹ kí wọ́n fi ṣàánú àtàwọn olówó wọn àwọn tó lówó nínú wọn náà wọ́n tún contribute fún wọn ṣùgbọ́n àwọn tọ̀dọ̀ tiwa oníjẹkújẹ ni wọ́n àwọn àní mo débì kan níbì kan tí mo lọ jókòó mo dúró bì kan tí mo ti lọ nígbà tí mo lọ gba nẹ́tíwọ́ọ̀kì mi mo wá kúrò níbẹ̀ mo lọ ra nǹkan kan bì kan mo wá ń sọ fún wọn pé lórí ọ̀rọ̀ kìíní wọ́n ní ẹ̀ẹ́dẹ́ mọ̀dára yín láàmú sẹ́yìn lẹ máa láwọn ọmọ Yorùbá wọ́n ní sẹ́yìn lẹ máa gbà sẹ́rù àwọn òyìn lẹ máa ní pé kí wọ́n contribute tó máa ṣe. kò sọgbọ́n ẹ̀ màmú àǹtí mi ẹ wo bí ó ń ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò náà kò sọgbọ́n ẹ̀ kẹ má ra àwọn tó máa takò pé sẹ́yìn lẹ fẹ́ gbà ṣẹ́rí gbogbo wa èdè wa ò lè papọ̀ ṣẹ́rí àwọn kan máa dúró pé a fẹ́ àwọn kan máa dúró pé a fẹ́ nígbà Mósè gan àti Fáráò kì í ṣe gbogbo àwọn èèyàn ló gbogbo àwọn ọmọ Egypt lọ fẹ́ tẹ̀lé Mósè gbà tí wọn ò ní choice mọ́ ni ẹ lọ ka ìtàn Nóà even ìyàwó ẹ̀ kò gbà sí lẹ́nu even gan nọ́ọ̀tì gan gbà yẹn náà bẹ́ẹ̀ ni so ẹ wo bí àwọn tó bá ń sọ pé sẹ́yìn lè fẹ́ gbà ẹ fún wọn lẹ̀ ẹ má jẹ́ kó rẹ̀wẹ̀sì ọkàn báyìí àwọn tó bá máa jẹ́ leader yẹn kò sí ètò kan leader ṣẹ́rí tí leader bá ti wà tá a mọ̀ pé under ẹni tá a máa wà lélẹ̀ ẹ̀yẹn gbàgbé ètò kù ṣẹ́rí àwọn leader àwọn tó lẹ́nu tó jẹ́ public figure ni tó dẹ̀ jẹ́ akin lọ́mọ wa wò pé meeting tó bá ṣe pé àwọn ọmọ Yorùbá tó mọ̀ pé wọ́n fẹ́ ká liberate
ṣe rí gbogbo olówó Yorùbá kọ́ ló máa gbà ẹ gbàgbé kò ń ṣe gbogbo olówó Yíbò ló gbà bẹ́ẹ̀ni àwọn tó rí pé òkè àwọn tó yọ ọ̀rọ̀ wọn jọ yéra wọn bẹ́ẹ̀ni tó dà ẹ mọ̀ pé ìyà ti jẹ Yíbò rí ẹ mọ̀ iye èèyàn tó kú ní ogun Biafra tó táwọn bá sáré tó bá ṣáájú wa ẹ̀kọ́ tó ti kọ́ ni ẹ̀kọ́ tó ti kọ́ yẹn ló fi wọn tó fi wò pé àwọn Ọlọ́run ò ní jẹ́ káwa kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ìyẹn fọkàn balẹ̀ ẹ rí pé àwa la máa borí àwa tí a tẹ̀ ti borí ọ̀rẹ́ èmi ṣáàmọ̀ lámọ̀dájú àtẹ̀tí báwa la borí máa borí sọ ẹ fọkàn pé tábà ń rò pé èèyàn máa kú èèyàn ní kú o ẹ gbà even tẹ́ bá ka Quran Bible àwọn táìmù kan náà wà pẹ́pẹ́ Ọlọ́run náà ẹ má jẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn kọ́ má di pa àtọ̀rọ̀ ẹ̀sìn bọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀yin tẹ́yìn ṣe ètò bájẹ́ kọ́ńtírì tí wọ́n wá ẹjọ́ ṣe meeting àwọn tó bá jẹ́ ìkàn nínú ìlú yẹn tẹ́lẹ̀ invite ó dà kílẹ̀ yìí fẹ́ contribute tó bá lọ sí UK náà ọ̀rọ̀ tó wà lẹ́yìn òṣòro kí wọ́n jókòó sí Nàìjíríà kó máa sọ lórí fóònù nǹkan tẹ́ kí Gani Adams máa ṣe là ń sọ yìí ṣùgbọ́n ẹ ti mẹ̀ tó yẹ kó já síwájú èmi ò fẹ́ dárúkọ torí afẹ́ kọ́lọ̀ ń ṣọ́ aṣíwájú wa èmi mọ aṣíwájú wa kọ́lọ̀ ń ṣọ́ so tá a bá ń pe orí wọn jù náà Ọlọ́run dẹ̀ mọ̀ wọn Ọlọ́run á dẹ̀ máa dáàbò ẹ̀ bọ̀ so ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ. yóò yẹ yín ẹsẹ̀ dá sí ẹ ní sunkún lórí ọmọ yín yóò dáa fún yín tí ó pọ̀ ẹsẹ̀ o ìlú wo lẹ ti ń pè wá ìlú wo lẹ wà. yes ma Ìjẹ̀bú èmi ń sọmọ Ìjẹ̀bú náà bọ̀ Ìjẹ̀bú mo ti ń pè ọmọ Ìbàràpá lẹ́yìn. so Nàìjíríà lẹ wà báyìí. bọ̀ Ìjẹ̀bú ni mo ti ń pè. yóò dáa fún yín yóò dáa fún yín. àwa nílẹ̀ Yorùbá kọ́lọ́ ń gbà fún wa tán pátápátá. àmì ọlọ́ọ̀gbà fún wa ọlọ́ọ̀gbà fún wa ẹ̀sìn gan God bless you ire o kọ́lọ̀ kó sọ yín. yes ma. ẹ̀sìn gan ẹ̀sìn o ẹni tí ó ń pè mí lórí Telegram yẹn kó pè mí padà lórí ibi tẹ́ ti ń pè yẹn but màá try láti pe ẹni yẹn padà so that ẹ má bínú a ní ká ṣẹlẹ̀ ọkọ̀ kan ni ká má dà pọ̀ kó má bàa dàbí ti ara oko ẹ mọ̀ pé tí ẹ bá ti di pé à ń gbé papọ̀ ẹni tó dẹ̀ ń pè mí lórí nọ́mbà ẹ dákun ẹ má jẹ́ ká máa call ní direct number because direct number yẹn ẹ mọ̀ ó máa wà distract débi pé ó máa máa skip ní àwọn èèyàn tó bá dẹ̀ wà online wọn ní rí yóò dáa fún yín èmi náà Rukayat mọ́lẹ́mi mọ tèmi èmi gan máa síwájú tèmi àwa máa síwájú wa torí kán mọ̀ bá lọ kó bọ̀ bẹ́ẹ̀ nílẹ̀ nílé a ní láti máa polongo wọn online torí pé fún kíni accolade tí wọ́n fẹ́ gbàǹgbà yẹn àwọn Ìbà Gani ti sọ pé àwọn ti fẹ́ gbà wọ́n ti gbà á ṣùgbọ́n Ọlọ́run ló ti yan olórí fóníkálukú ó ti mọ olórí tí ó yàn yóò dáa fún yín tálẹ̀ ẹni yìí ń pè mí lẹ́ẹ̀kan ẹ má bínú ẹni tó ń kọ̀ mí yẹn sorry inú mi dùn yàtọ̀ lẹ́ẹ̀kan ìdùnnú yẹn ni mo gbé wọlé. mo fẹ́ pe ẹni tó ń pè mí yẹn pa ẹjọ́ ẹ bá mi gbọ́wọ́lé love like torí àwọn ajunilọ wọ́n ti ń pitú wọn lọ́wọ́ so mi ò dẹ̀ ní ju àwọn kọ́ tí mo máa gbà náà ní lẹ́yìn àwọn kọ́ yẹn ni mo máa fi online sílẹ̀ mo ti ní mi ò fẹ́ lò pẹ́pẹ́ títí lọ títí kọ́ yẹn lẹ́yìn àwọn kọ́ tí mo fẹ́ gbà ẹ̀ ni mo máa kúrò ní online bẹ́ẹ̀ ni ẹ ká lẹ́sà o. Hello. Hello, Anthony. Ẹ káàárọ̀ sà, ẹ káalẹ́ sà. À ń gbọ́ yín sà o. Yeah. Abẹ́ dá sí program yìí. Ẹ jọ̀ọ́ ìlú wo lẹ ti ń bá wa sọ̀rọ̀ sà? Hello. Ìlú wo lẹ ti ń bá wa sọ̀rọ̀ o? Mo ń sọ̀rọ̀ láti Houston, Texas. Okay. Houston, Texas, mo ti ń sọ̀rọ̀. All right, yóò dáa fún yín. All right, à ń gbọ́ yín sà. Yeah. Ẹ kú orúkọ mi ni Olúwadémiládé Adéníyì. Yóò dáa fún yín tí ó pọ̀. So inú mi dùn sí àwọn ètò tẹ́ ń ṣe.
inú mi dùn sí àwọn ètò tẹ̀yìnsì àti bí ẹ ṣe ń fi àṣírí oríṣiríṣi tí kò hàn sí àwọn èèyàn tẹ́ ṣe fi ń hàn wá. Inú mi dùn gan ni ṣùgbọ́n kan tí mo ní ni wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ síwájú because a kàn lè kóra wa jọ ká má ní olórí. Bẹ́ẹ̀ni. Táwọn ọ̀dọ́ bá tẹ̀ sọ pé àwọn ṣetán sí àwọn jàjàgbara ta ló máa lead wa. Mo rántí nígbà kan tí olóyè Sunday Igboho tí wọ́n sọ wípé tí àwọn ọ̀dọ́ bá rẹ́dì láti darapọ̀ mọ́ àwọn ipe kan wá ipa àwọn máa rú wọn lágbára ìyẹn tó bá fẹ́ darapọ̀ mọ́ wọn. Ṣùgbọ́n láti ìgbà yẹn àgbọ̀n kọ̀ọ̀kan mọ́ lẹ́yìn ìgbà yẹn. Bóyá àwọn náà dákẹ́ torí ẹmọ ọ̀rọ̀ olúwa yìí tó bá sọ pé òun jà fún aráàlú ẹlòmíà tẹ̀kẹ̀ pásánà wọ́n sọ pé ara ìlú ń jà fún. So irú àwọn olóyè Sunday Igboho yẹn a nílò irú wọn kó má já wọn nìkan. Àbí ìwọ tí mo sọ yìí. Bẹ́ẹ̀ni. Hello. À ń gbọ́ yín sà, à ń gbọ́ yín sà. Kó má jẹ́ àwọn nìkan. Kó má jẹ́ àwọn nìkan ni wọ́n máa já bẹ́ẹ̀ yẹn. Káwọn èèyàn náà support wọn. Irú àwọn ọba aláyé yẹn náà káwọn náà gbárùkù táwọn youth yẹn. Tá a bá ráwọn èèyàn níwájú kò sẹ́ni tíyàwó. Bọ́lá pé ẹnu Yorùbá kò láṣíwájú tó yẹ kó máa kó wa débi tá à ń lọ. Òṣọ́ bá ti gbówó fún gbogbo wọn sìn wọ́n máa gbàgbé bíṣọ̀ tí wọ́n ní gangan láti ṣe wọn tó yẹ kán ṣe. So kò sẹ́ni tí kò wù kó tẹ̀yà gbára bọ̀ ta la fẹ́ fẹ̀yìntì ta la fẹ́ fojú jọ pé tí nǹkan bá ṣẹlẹ̀ àbí tó bá mú nínú wá ń sìn ta ló máa jáde pé òun fẹ́ wá gbà wálẹ̀. Àbọ̀rọ̀ mi ò yé yín bẹ́ẹ̀ yẹn mà. Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni. So òun nìkan tèmi rí kẹtẹ bá dé bá pe àwọn èèyàn tẹ́yìn náà mọ̀ tó jẹ́ àwọn tó pé wọ́n ṣe fẹ̀yìntì wà láìtàláì tẹ́ bá ní kí àwọn ọ̀dọ́ Yorùbá jáde wọ́n á jáde. Ọ̀rọ̀ èèyàn tó máa fojú jọ ni. Àwọn tó tiẹ̀ máa jó lórí máa jó lórí ẹ mọ̀ pé ọ̀rọ̀ Nàìjíríà bẹ́ẹ̀ náà ti sọ. Ẹ mọ̀ pé gbà tí Chief Sunday Igboho bẹ̀rẹ̀ ńgbà yẹn púpọ̀ nínú àwọn ọ̀dọ́ àtàwọn míì tá a mọ̀ púpọ̀ náà ń ta ko má nìyẹn wọ́n fojú ẹni yẹn rí nígbà tó sú ẹni tọ́lọ́nu tó ń pè díẹ̀ díẹ̀ dúró lórí ọwọ́ mi wọ́n dẹ̀ ní tí wọ́n bá ti sẹ́ mọ̀ pé tí wọ́n jọ sọ tí wọ́n ń gbé wọn gulegule tẹ́ pé à ń sọ nígbà náà tí wọ́n kìíní kan nígbà tó ọ ní Ọ̀yọ́ ayọ́ ọmọ ńlẹ̀ Ìkìrun Àgùnbẹ́ asọ̀rọ̀ àná di bá mi kojúmọ́ tó mọ́ orúkọ oríkì ilẹ̀ Yorùbá nù Yorùbá asọ̀rọ̀ àná di bá mi kojúmọ́ tó mọ́ ni wá wọ́n ti jọ sàdéhùn gbogbo àjọṣe rálì ni bá a ṣe even àwa táwa lórí social media yìí àjọ ń pariwo rálì ni ńgbà tá a pariwo rálì tó wá di àsìkò rálì tí má nìyẹn jáde síta tọ́nà ti kó sójà sí gbogbo ojú ọ̀nà ilé wọn pé wọ́n jẹ́ kán jáde àwọn tó ń bọ̀ lótìtọ́ púpọ̀ nínú àwọn tí wọ́n ń bọ̀ wọ́n ń dá wọn padà wọ́n ń dá àwọn tí wọ́n ń bọ̀ padà wọ́n láwọn ọlọ́pàá yìí ń dá wọn padà ni ṣùgbọ́n àwọn mélòó ni wọ́n wá pàdé wọn àwọn mélòó ni wọ́n wá pàdé wọn níbi tí wọ́n wà. Who is that? Fie Leyamu Kribeta Buki sorry so irú àwọn eléyìí nísìn wọ́n wà bẹ́ẹ̀ talent tó fẹ́ dìde talent tó fẹ́ wá bá wọn kó mọ̀ tún di pé wọ́n tún wá fi ara wọn sílẹ̀ tán wọ́n tún ẹ̀mọ̀ kan ti dà wọ́n lálákọ̀ọ́kọ́ wọ́n sì ní kíní kan ọdún yìí èrè ọgbọ́n ọdún yìí èrè ẹ̀mí ni mọ́níbọ̀ rẹ̀ dà mí lẹ́ẹ̀kínní ògbọ́n ó dé ẹlẹ́ẹ̀kejì sẹ́lẹ̀kẹta náà sàtó máa sọ pá gọ̀ ni ọdún ọ̀rẹ́ lákọ̀ọ́kọ́ ní mistake ni ọ̀sẹ̀ kìíní ẹlẹ́ẹ̀kejì tó sẹ́lẹ̀kẹta náà tó máa sọ pé gọ̀ no so ìdí nìyẹn tí mo sọ pé táwọn gan bá sọ pé àwọn ṣetán lè ní kí gbogbo kóra wọn jọ pọ̀ bó bá jẹ́ pé nínú àwọn group Oòduà tó wà ńlẹ̀ kí wọ́n bọ́ sínú ẹ̀ fún wa wípé a ti ṣetán o ẹni tí ó bá wá lead wọn a máa gbé jáde lẹ̀ fún wọn bó ṣe jẹ́ nìyẹn kó mọ̀ dàbí pé ní lẹ́ni tó máa jáde tán. Ok. nǹkan tí èmi tó kàkejì ni pé ẹ̀yin náà wò ó sìn à ń pariwo Yorùbá nation tá a bá tẹ̀ ní kó fún wa ní Yorùbá nation sìn ṣẹ́nu Yorùbá kò ẹ wò ó sìn àwọn kan tó ti gbéra wọn dìde àwọn kan tó ti gbéra wọn dìde ń sìn wọ́n ní pé ìgbìmọ̀ tó ń support Bọ́lá Ahmed Tinubu fún 2023 tó fẹ́ ṣe wọ́n lọ bá Aláàfin Ọ̀yọ́. Lára àwọn tí wọ́n lọ ó ní máa kan kí wọ́n porúkọ ẹ̀ ọmọ Ìbàdàn ní máa yìí Sọjí Àkànbí Sọjí Àkànbí ó wà lára àwọn tó lọ àbí tí wọ́n fẹ́ lọ canvas Aláàfin fún Bọ́lá Tinubu. Picture ẹ̀ wà lórí Facebook níbi torí èmi wà ní page Aláàfin Ọ̀yọ́ mo rí wọn bẹ̀ kóra wọn jọ wọ́n wà pé ṣé àwọn bá ń sìn tó bá yá sìn àwọn bá tún máa gbé ẹ jẹ́ kí Yorùbá lọ ẹ jẹ́ kó ṣe ṣé ẹ tẹ́ fẹ́ gbé ṣé ó ní interest Yorùbá nínú àbí ó lé
àbó ń lé nǹkan tóun ti pinnu póun fẹ́ ṣe. àbí. because tẹ́ bá ní káwọ ọ̀rọ̀ Tinubu ìpinnu pé mo fẹ́ jẹ ààrẹ ni ó dẹ̀rẹ́ láti ṣe anything láti fi gba ààrẹ yẹn. gbogbo owó tó kó pamọ́ ló fẹ́ lò báyìí. torí ó ń ṣe tàwọn Haúsá. so àwọn ọba wa gangan ló ń tà wá ẹ máa di nǹkan fún mi tó bá ní pé kí Nàìjíríà pín Yorùbá ló máa jẹyà jù. bẹ́ẹ̀ ni o but. kò lè kí ṣogun aráàta ló máa. but ní ogun àti wàhálà náà ti prepare bọ̀dá mi bọ̀dá àwa náà ti dẹ̀ pé gbogbo nǹkan kọ́ la máa sọ lórí ètò gbogbo ọ̀rọ̀ kọ́ la máa sọ níta gbangba ètò ti wà lẹ̀ fúnrú wọn igbó Sambisa forest náà máa parí ìrìn àjò ayé wọn sí gbogbo àwọn ọba tẹ́ ń wò yẹn púpọ̀ nínú àwọn ọba yẹn la máa ràn lóyè eléyìí tó bá jẹ́ ọba gidi tó yẹ kí ìṣẹ̀ṣe mú àwa a máa padà fi wọ́n jẹ ọba ìṣẹ̀ṣe eléyìí tó bá yẹ pé Tinubu ló fi wọ́n jọba wọ́n á lọ máa bá Tinubu jọba rẹ̀ nínú igbó Sambisa àwọn tí gómìnà bá fi jọba bíi tàwọn alágbádá aná àwọn ẹ̀mí alápatà inú igbó Sambisa wọn ti lọ rìn mọ́ sàpàtà wọn gbogbo wọn pátá la máa ràn lóyè tán máa lọ ṣùgbọ́n àwọn ọba gidi kò sí pé mo fẹ́ sojú rẹ̀ kan fún ọba kan pé ọba kan máa sì máa fún wa sì máa rò fún ọba kan máa wò ó ṣe fún ẹnì torí àwọn kan ti sọ̀rọ̀ ẹ̀ pé wọ́n náà máa wò ó ṣe fún ẹnìkan tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹni tẹ̀dẹ̀ lẹ́yìn wò ó ṣe fún yìí òun gangan ni gímú Tinubu bẹ́ẹ̀ ni ó ní gímú Tinubu bó ṣe jẹ́ nìyá máa rọ̀ wọ́n lóyè ni ẹ̀yin ẹ máa wò ó gbogbo ọ̀rọ̀ kọ́kọ́ la máa sọ lórí online. àwọn pé kò sí ọ̀gbìn ní Yorùbá tó bá tẹ̀ ọkọ fẹ́ gbé fún Yorùbá ṣé ti kan ni Yorùbá tó wà ọmọ Yorùbá tó lẹ́nu tó ní gbogbo ẹ̀ nílé ní bá a ṣe pọ̀ tó yìí ẹ wo ọ̀rọ̀ Nàìjíríà. no ó tiẹ̀ lè jẹ́ ẹ máa gbọ́ mi ọ̀nkù mi ẹ má mi sọ tiwa o bọ̀dá kọ́là mi ẹ ló sà ẹ ló sà ẹ mọ tó ṣẹlẹ̀ ẹnu wa kò ẹnu wa ò kò àwa tẹnu wa bá kò ẹ jẹ́ ká parapọ̀ máwọn tẹnu wọn kò nísìnyí gbà tá bá ní ẹnu wa ò kò ìdí nìyẹn tá fi ṣe àwọn tẹnu wọn kò yẹn a máa parapọ̀ mọ́ wọn lẹ́yìn ìgbà yẹn ṣe wá rí pé bóyá pé iṣó nìkan ni Tinubu lè jẹ pírẹsidẹ́ǹtì tó bá dé pò ṣe tó tọ́ sílùú ó nífẹ̀ẹ́ wa dénú lóòótọ́ a lè fi jẹ́ aṣíwájú ni tó bá yẹ kó ṣe nǹkan gidi kí ló dé tí ò lè jẹ pírẹsidẹ́ǹtì a máa wọ́n ní ilé là ń wò ká tó sọmọ lórúkọ tá a bá tẹ̀ wá fẹ́ sọmọ lórúkọ ilé wo ni Tinubu ti kọ́ sílẹ̀ ní èyàn tó lè jẹ gọ́fúnà tó jẹ gọ́fúnà lọ́dún mẹ́rin kọ́ ló fi ṣe gọ́fúnà ni ó tún jẹ sẹ́nẹ̀tì ẹ mọ nínú nǹkan tó jẹ ó tún lòún jẹ gbogbo lẹ́yìn ìgbà yẹn ọdún mẹ́jọ ó tún wá jẹ bàbá ìsàlẹ̀ fún gbogbo àwọn politician àwọn gbogbo àwọn ti South West yẹn òun ló tún jẹ́ bàbá àṣàlẹ̀ fún wọn òun ló ń fi ọba ẹni tí ò tí di president tó ń fi ọba jẹ ó ń fi gómìnà jẹ ó ń fi èèyàn jẹ ẹni tó bá fẹ́ kó jẹ ni. ayẹyẹ jẹ́ ká mọ ọ̀pọ̀lọpọ̀ ó jẹ́ ká mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí yóò tiẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá because òun ló jẹ́ ká mọ all these young people tí wọ́n jáde ń sìn ó wà very very intelligent but nǹkan tèmi kàn ń sọ ni pé ṣé bàbá yẹn ṣé kò ti gbàbọ̀dé fún wa lọ́wọ́ àwọn Fúlàní. bàbá èwo bẹ́ẹ̀. bí nǹkan á ṣẹlẹ̀ wọ́n á sọ pé kò ṣẹlẹ̀. bàbá èwo lẹ́ ń sọ. ìyẹn bàbá Tinubu. bọ̀dá mi ṣe ń bí ní béèrè kan sẹ́yìn Tinubu lẹ wà ní àbẹ́yìn tiwa ṣé bẹ́yìn wà láyé ẹni pé ṣé Tinubu ti gbàbọ̀dé sẹ́yìn ò mọ̀ pé Tinubu ti gbàbọ̀dé tipẹ́ ni. bàbá àfọbàjẹ́ sẹ́yìn ò mọ̀ pé àfọbàjẹ́ ti gbàbọ̀dé tipẹ́. kò tẹ́ tó jáde nínú wọn tó àṣẹ́sí fáwọn èèyàn kú kò tẹ́ tó jáde nínú wọn tó àṣẹ́sí fáwọn èèyàn kú. ẹ wá ní kò gbàbọ̀dé ló ń fi ọba jẹ. ọmọ tí wọ́n wà ń bẹ̀ ṣé wọ́n nípa. ó ti gbàbọ̀dé tipẹ́. àwọn tó bá ti rẹ́dì nílẹ̀ Yorùbá àwa ṣe tán but a nílò olórí tó ẹ pa máa tẹ̀lé that is it. olórí ti wà olórí bá wà máa rí fáwọn èèyàn máa jáde. kò sí problem táwọn náà bá ti rẹ́dì pé àwọn náà ti rẹ́dì tí kì í ṣe wípé wọ́n á tún wá dà wá bí a ṣe dìde níjọ́ kìíní ẹ̀rùn tó jẹ́ pé wá di àsìkò tá a ṣe rálì tí gbogbo wọn gbé rọ́tà rẹ nìkan kan wọn mọ́ so ìdínú náà ti gbogbo èyí àwọn ẹ̀dùngàn àti ẹ̀tí kàkórẹ́yà ni wọ́n ti ẹ̀gbọ́n tí mo sọ ni ìròyìn tí mo kà gbogbo ẹnu àwọn Yíbò Haúsá àti àwọn ti Delta àwọn middle belt yẹn àti Yorùbá báyìí ẹnu wa ti kò lọ wọn ní kò hàn ṣe mítìn rí kẹnu wọn kò rí bọ̀t lọ́tẹ̀ yìí ẹnu wa ti kò báyìí débi wípé wọ́n ti fún àwọn ìjọba wa ní lẹ́tà nísìnyí wọ́n ti pè wọ́n pé kí wọ́n pín gàárì wọn kí wọ́n kọ́ gángárá wọn kúrò ní Nàìjíríà wọ́n dẹ̀ ti fún àwọn Amẹ́ríkà àti àwọn wèrè yìí kí lórúkọ wọn náà àwọn Brit kó àwọn ọ̀dádá àwọn ọ̀daràn
tán dá wa sínú gbogbo ìgbéyàwó òfò yìí àtàwọn ìyálàyà àti bàbá ńlá wọn tí ń ṣe ti UN wọ́n ti fún wọn ní lẹ́tà náà ẹ máa rí 90 days pé ni wọ́n fún wọn pé wọ́n lọ sáìn lẹ́tà kan wọ́n máa sọ kinní kan gbogbo eléyìí wà lẹ́ẹ̀ran ara wọn ni fúnra wọn náà máa pèrè àgbé lẹ́tà wọn padà mọ̀ pé ok èèyàn tó lè ronú ọba tó lè ronú pé kò ń sáìn lẹ́tà pé kò ń ta gbogbo ilẹ̀ Yorùbá sọba tó nífẹ̀ẹ́ dénú nìyẹn ní Èkó kò sí ọba èmi ò rí ọba kan tó jí ọba ìṣẹ̀ṣe nílùú Èkó yẹn tó jẹ́ pé ìṣẹ̀ṣe ló mú wọn gbogbo pátá Tinubu ló ń fi wọn jẹ Tinubu ló ń fi gbogbo àwọn bàbá yìí jẹ. Ifá ò mọ bá ìpọn tipẹ́tipẹ́ Ifá kọ́lọ́ fi ń dọ́ba. ṣé yóò wá mọ̀ pé tírú ẹ̀dá bẹ́ẹ̀ yẹn bá jẹ ọba. owó ló ń yan ọba Yorùbá ń sìn owó náà fi balẹ̀ Yorùbá ń sìn. ṣé tírú ẹ̀dá bẹ́ẹ̀ yẹn bá wá jẹ pírẹsidẹ́ǹtì tó bá wá jẹ pírẹsidẹ́ǹtì kílẹ̀ mọ̀ tí ó ṣẹlẹ̀ Tinubu ò gbúdọ̀ jẹ pírẹsidẹ́ǹtì àfi kó mọ̀ wọlé yóò mọ̀ fi kọ́kọ́rọ́ tán fi kó wọn lẹ́rú lọ sí British njoni ni wọ́n mọ̀ lù wọ́n wá tìbọ̀ wa lẹ́nu bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ jẹun wọ́n ó sì àwọn MC Olúọmọ ni wọ́n mọ̀ bá wa wọ́n mọ̀ sí wọ́n mọ̀ da omi sí yín níbí wọ́n wá tìbọ̀ ẹ̀. Ọlọ́run bá jẹ́ kó yẹ àwọn Nàìjíríà because tó bá dìgbà election sí àwọn náà tó wá máa jáde wọn máa campaign fún bàbá yẹn. Ta ni ó campaign? Because àwọn ará Nàìjíríà rọ wọn pé àwọn ò campaign. ẹ máa rí tó bá ti gbó fún ogun wọn sì náà máa sọ káàkiri báyìí náà máa ṣìṣìkúṣì nǹkan tí bàbá yẹn ò ṣàdé tó jẹ́ náà máa rí pa wọn. Ọlọ́ọ̀bà àyànjú ẹ̀ wúwà wá náà káwa pa wá ní káwa jókòó sílé. Àbí? Kílẹ̀ ọ̀fẹ́ jókòó tì lẹ́gbẹ̀ẹ́ ọ̀fẹ́ lọ wá wíwú ń bẹ̀yẹn. Bẹ́ẹ̀ ni o torí béèyàn bá tẹ̀ lónìí ní Nàìjíríà yẹn wàhálà ni yóò dáa fún yín ẹ ṣeun tẹ́ ẹ bá wa dá sí yóò yẹ yín bọ̀dá Olúwadámiláre yóò yẹ yín ọ̀rọ̀ yóò dayọ̀ ẹ ṣeun lẹ́yìn kọ́ ẹni tí máa gbà yìí mi ì ní gba ẹni kọ́ mọ́ torí ọjọ́ ti lọ bẹ́ẹ̀ ni kò sí àsìkò mọ́ àròjọ́ múso ní okùn mọ́ ìdí nìyẹn tó fi jẹ́ pé mò ń lọ sílé báyìí mò ń lọlé nìyẹn. ẹni tó ń kọ̀ mí ní orí WhatsApp yẹn ẹ káalẹ́ sà. Hello ma. ẹ káalẹ́ sà. Ẹ káàsán ma. Yes sir. Mr. David ló ń sọ̀rọ̀ láti. This thing is a mind game. Àwọn people yìí mọ nǹkan tí wọ́n ń ṣe. Ẹni wọ́n fún wọn ní 90 days àwọn ẹnìkan sign kìíní kan àwọn ẹnìkan ṣe. Bẹ́ẹ̀ni wọ́n ti parapọ̀ wọ́n ṣe ní. It's a psychological algorithm. This thing is so psychologically ó wà níwájú wa so clear. Ṣé yẹn? Amalgamation 1914. Ṣé yẹn? Renewal làwọn ọba ìfẹ́ lọ ṣe lọ́la o. Bàbá Sunday Igboho tó sọ pé everybody jáde pé káwọn èèyàn jáde wá o bàbá yẹn mọ nǹkan tó ń sọ o. Bẹ́ẹ̀ni. ṣebí bàbá tó pé ẹ ní Gani pásítọ̀ yín tuntun. pásítọ̀ yín sọ tuntun tẹ̀ ṣe ní Nàìjíríà. pàìtọ̀ àpọ́stù. wòlíì tuntun tí Nàìjíríà jẹ́ ìmí sìn ṣebí wòlíì yín sọ pé òun ní àwọn ọmọ ogun 2 million kọ́ńbé kan kéré. 1,000 àwọn Fúlàní ti gbé àwọn sáà ní wa. ṣẹ́rí tágẹ́ẹ̀tì wọn omi yẹn ni. Omi ni o. Èkó nìkan náà wọ́n sọ pé àwọn ti gbà iye restructuring yẹn wọ́n wá sọ wọ́n ní pé Lagos State and Port Harcourt will not be under ipe ó máa wà under federal government. ṣùgbọ́n now kí nìdí Port Harcourt ní seaport Port Harcourt ní epo ṣùgbọ́n Èkó major seaport ni ṣùgbọ́n ṣẹ́rí tágẹ́ẹ̀tì wọn ọba èyí tó pè Sẹ́ríkì tó lórí burúkú èyí tó lọ́wọ́ Akíọdú tó jẹ́ pé kìnìún ọba tó useless jù ní ilé ayé mi tí mo rí Akíọdú ni ṣòye yín èyí tó pè ní Akíọdú tó gbé Sẹ́ríkì wá kámọ́lé tó dẹ̀ ń wò ṣòye now Sẹ́ríkì yẹn la ẹnu tiẹ̀ oúnjẹ ó yé everybody pé ẹ̀yin ẹ̀yẹn wà ó pé right ti everybody ọmọ Yorùbá tó bí sínú Èkó nílò òun ní o. Òun lè ó tún wá ń já wa indirectly pé òun lè jẹ ẹni post káwọn ọmọ òun lè jẹ ẹni post nǹkan tó ń sọ wa indirectly ni pé next governor Èkó àwọn èèyàn kan ló máa ṣe ṣòyìn èyí tó dẹ̀ pé rẹ̀ ní Tinubu àbí kí ló pé rẹ̀ ìyẹn bí yẹn ṣe wà yẹn torí pé ó fẹ́
kí Fúlàní ó fi ẹ̀ jẹ́ ni torí pé ó fẹ́ kí Fúlàní torí pé ó máa fẹ́ kí wọ́n accept òun as president ó máa fẹ́ fún wọn ní candidacy ọbẹ̀ gọ́vnà Èkó. bẹ́ẹ̀ ni ó máa fún wọn ó máa fẹ́ fún wọn torí gbogbo nǹkan ló fi ń wà gbogbo nǹkan ló fẹ́ fi jẹ president yẹn. so ó máa fi yẹn tù wọ́n lójú ṣóyè yín àwọn yẹn nǹkan táwọn yẹn máa ṣe fún ni pé wọ́n máa gbé Fúlàní sí ẹ̀gbẹ́ as vice president ṣó ti yé yín ṣẹ́rí tó bá débẹ̀ tó bọ́ bá yẹn débẹ̀ kò ní lọ́dún méjì wọ́n máa pa ni gàrà ni wọ́n fẹ́ kéèyàn tí wọ́n tún take over. bẹ́ẹ̀ ni o náà wọ́n ti take over Èkó Akíọlù ti gbàbọ̀dé tìbàdàn náà ti gbàbọ̀dé ẹjọ́ kí ló tún kù ṣẹ́rí wọ́n máa ń sọ pé àjò lè dàbí ilé ọjọ́ kan gẹ́gẹ́ á máa padà sílé àjò máa ń dilé o. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni àjò máa ń dilé. ṣẹ́rí tó bá ti lè di pé wọ́n ti sáyẹn kíní ọ̀la báyà dé kí wọ́n ti sáyẹn kíní ọ̀la yẹn ti ṣe kíní kan ara sọ fún bàbá mi dádì wọ́n dàbí pé ẹ máa ta àwọn ọ̀pá ẹyọkọ̀ àbí nǹkan méjì tẹ̀lé ní gbàdàgbẹ́ ilé wọn súnmọ́ bọ́dà gbogbo yín ẹ ṣàkóra yín ẹ máa lọ Benin Republic ẹ máa lọ bẹ̀ẹ́ ká lọ establish ojú bẹ́ẹ̀ lọ tàbí Togo. so because ṣẹ́ra àwọn olórí burúkú yìí plan wọn ò dá fún Yorùbá o gbogbo àwọn èèyàn tó sọ pé àwọn ṣòro because ṣẹ́rí tó bá sáyìn kan tó fẹ́ sáyìn lọ́la yìí tó bá gbélẹ̀ níwájú UN or anybody àwọn èèyàn máa jẹ́ kó máa yé wa pé ṣé báwọn èèyàn fẹ́ pè lólórí yín náà ni wọ́n wá sáyìn kí ni pé tí gbogbo yín ò bá agree báwo làwọn pípì ṣe fẹ́ wá represent yín ṣóyè yín màámi ẹ wo èmi ò nírònú mo dẹ̀ mọ̀ pé ẹ̀ nírònú ṣùgbọ́n mo ní ìròrí mo dẹ̀ pẹ́ iná níròrí because ẹni tó bá nírònú máa ń gbẹ ni ẹni tó bá ronú máa ń gbẹ ìrònú máa ń gbẹ èèyàn ni ìròrí máa ń ṣìyàn níyì ó máa ń jẹ́ kéèyàn mọ̀ ọ̀nà tó máa gbà ni ṣé yín mà àdúrà mi ni pé kí Ọlọ́run ọba kó ṣàánú wa ẹ jẹ́ ká put things together Ọlọ́run ti ṣe tiẹ̀ ó kù sí wa lọ́wọ́ ká ṣe tiwa o ohun tí mo rí ń bẹ̀ nìyẹn Ọlọ́run á ṣàánú wa. ẹ ṣeun gan God bless you yóò dáa fún yín tí ó pọ̀ ọ̀rọ̀ yín yóò dayọ̀. Amen ma. òótọ́ lọ̀rọ̀ táwọn èèyàn mi ń sọ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan sọ pátápátá ọ̀rọ̀ náà ni gbogbo ẹ̀ náà la dẹ̀ ti gbọ́ kò dẹ̀ sí àṣàdànù kankan nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ àṣàdànù wo ló wà nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ kò sí ṣebí náà gbogbo á ti gbọ́ kí ni gbogbo á fẹ́ ṣe nísìn nígbà tó bá láwọn lọ sáìn táwọn bàbá burúkú ìbá láwọn lọ sáìn abẹ́ ẹ̀ gbọ́ ni àná náà fẹ́ lọ sáìn wọ́n fẹ́ lọ sáìn pé wọ́n ti ta gbogbo ilẹ̀ wa pátá wọ́n ti tà fáwọn federal government àwọn náà máa gbàṣẹ lọ́wọ́ wọn ní ìsìn ẹ̀wọ̀ pé ní oko ẹrú ẹlẹ́ẹ̀kẹsàn-án mẹ́wàá ìkẹkànlá ìkejìlá náà fẹ́ wá sí yẹn so a dẹ̀ ní láti ronú a ní láti jára wa a dẹ̀ ní láti gbọ́n ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ ronú dóò àwa ti mọ ibi tá à ń lọ o ṣùgbọ́n àtúngbùdọ̀ gbà fún àwọn bàbá yìí àwọn tẹ́ ń pírẹ́sì tẹ́ẹ̀tì torí pé kán lè máa fi oyè sọnù tayín lọ́rẹ́ kán lè máa fún yín láwọn kẹ́kẹ́ lè rò pé bóyá yìí náà ń bá wọn bá sọ̀rọ̀ gbogbo nǹkan tẹ́ máa lẹ́ ń bá wọn bá ṣe kò sí nǹkan tó jọ ọ́ àwọn eléyìí ò nífẹ̀ẹ́ yín dénú ìmọ̀ ta ẹnìkan ti bà tí wọ́n jẹ́ sí Akíọlù ọba onípòsí lẹ fẹ́ sọ ni àbáwọn ọba alápàtà lẹ fẹ́ sọ àwọn alápàtà sọnù àwọn alágbádá ná àwọn onírèkóòtù sọnù àbáwọn alágbádá tán sọ pé àwọn lọ́ọ̀rẹ́ di àpọ́sù ṣọ́ọ̀ṣì sáwọn tẹ́ sọnù. tí ẹ bá fẹ́ kọ̀ ẹni tó lòun fẹ́ send voice note yẹn voice note for what? ṣé àwọn tí a máa sọ pé a fẹ́ fi ara gbà nìyẹn àbáwọn tá a fẹ́ sọ fún wọn wípé àti tásìkò tó yẹ pé wọn ò lè dá wa lò àwọn tó jẹ́ pé tójú ogun bá lè dé wọn ò ti ní gbogbo pápátá gbogbo àwọn ọba yẹn lẹ́wọ̀n tí wọ́n ti ní private jet gbogbo àwọn ọba tẹ́yìn wò yẹn wọ́n ti ní private jet lẹ̀ àwọn gọ́vnà yẹn wọ́n ní àwọn private jet wọn tó yẹ pé tó bá dàrú lé ní pẹ́ wọ́n ti ra lé sí kódà kó ṣe Benin Republic lásán tó súnmọ́dọ̀ wá mẹ́rin tó jẹ́ Ghana lásán wọ́n á tẹ ọkọ̀ lọ síbẹ̀ wọ́n á dẹ̀ gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ ńbẹ̀ sáwọn yẹn lẹ̀ wá lè ronú ẹ ní tètè mọ̀ pé ìwọ tó olówó tó fẹ́ fi wọkọ̀ tó jẹ́ pé àwọn Fúlàní ẹ̀gbọ́n tán wí ni àwọn Fúlàní ti kó ogun wọ́n ti yí gbogbo wa káàkiri yíwa po síbẹ̀ lè ò ti wá ní ronú ò wá ní gbọ́n ò ní mọ̀ pé àwọn tó ń tẹ̀lé ká irọ́ ni ṣùgbọ́n èmi ti mú ròyìn ayọ̀ tèmi wá ìròyìn yẹn náà dẹ̀ ni ó máa bá wa kalẹ̀ ẹni tó bá wá ní wípé gbogbo ń tà ń ṣe yìí
wípé kò dùn mọ́ nínú Ọlọ́run bá wa gbá wọn nígi lẹ́nu. So ẹ̀yin èèyàn mi ẹ ṣeun ẹ kú àtàárọ̀ ìròyìn ńlá tí mo ní kí n sáré mú wá náà nù pé kó má bàa dàrú kó má bàa da gbogbo nǹkan rú. Ẹni tó lóun pè mí sí orí nọ́mbà mi nọ́mbà tẹ́yìn dẹ́ ń pè sí yẹn ok ẹni tó lóun fẹ́ pè mí kò sí problem ẹnìkan ń pè mí through direct number mi ò dẹ̀ mọ nǹkan tẹ́nìyẹn fẹ́ dó o mi mẹ́niyẹn mi mọ́ ń tẹ́ fẹ́ o. Talele. So ìròyìn tèmi ní pé kí n sáré mú wá ní yàjóyàjó tó bá dẹ̀ ti di ọ̀la mo máa gbé àlejò kan wá àwọn náà ni àwọn tí ọmọ ẹgbẹ́ Yorùbá North America tí wọ́n sọ̀rọ̀ nípa nǹkan tí wọ́n ló máa ṣẹlẹ̀ ní on the 19 tí wọ́n sọ fún wa on the 19 yẹn wọ́n ní kí a má ṣe fi ọṣẹ wẹ̀ wọ́n ní ká má fọṣẹ wẹ̀ ní on the 19 wípé 18 bá di on the 18 ẹ lè wẹ̀ ẹ lè ṣe tẹ́ bá fẹ́ ṣùgbọ́n on the 19 wọ́n ní ẹ gbọ́dọ̀ fi ọṣẹ wẹ̀ káàdà wá omi àti epo tá máa kán síwájú tá àti ẹ̀yìn ilé wa káàdà ṣàdúrà gbogbo nǹkan tẹ́ bá fẹ́ kẹ́ ẹ ṣàdúrà yẹn fún kọ́lọ́n kó lè gba ilẹ̀ wa fún wa kó dẹ̀ lè má jẹ́ kí ogun ìgbóná kó wọlé wa bẹ́ẹ̀ ni on the 19 kẹ́ má gbàgbé on the 19 ṣùgbọ́n wọ́n máa gbé wọn wá sí orí ètò ó possible torí kò yẹ kí n ṣe show lọ́la but torí tiwọn mo máa jáde láti ṣe show because torí pé mo ti bá wọn sọ ṣùgbọ́n torí pé wọ́n ní èní ló yẹ kí wọ́n wá wọ́n ní meeting kan wọ́n dẹ̀ tún wọ́n interview wọ́n ń ṣe interview lọ́wọ́lọ́wọ́ lórí ètò kan lọ́wọ́lọ́wọ́ báyìí ní ibì kan lọ́wọ́lọ́wọ́ báyìí so wọn lè darapọ̀ mọ́ mi tó bá di ní ọ̀la màá tètè jáde so that ẹ̀yin èèyàn mi máa darapọ̀ mọ́ mi àwọn ni ọmọ ẹgbẹ́ Oòduà North America àwọn ni wọ́n sọ̀rọ̀ nípa àwọn àwo tá a play níjọ́ kìíní àná pẹ̀lú pé wọ́n ní orí ìlú kọ̀ọ̀kan pé kí wọ́n ṣe àwọn ètùtù kọ̀ọ̀kan sí ìlú yẹn ṣùgbọ́n àwọn náà dẹ̀ tún sọ nípa nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́ndì 19 tí wọ́n ní ká ṣe gbogbo ẹ̀ náà ni kékulé kó sọ fún toko lórí ọ̀rọ̀ tá a sọ ń gbà náà on the 19 ni Oòduà náà dẹ̀ máa gba gbogbo wa bẹ́ẹ̀ ni Yorùbá nation Ọlọ́run máa ṣàánú fún gbogbo wa ilẹ̀ Yorùbá ó máa gbé gbogbo wa a ní tẹ̀rẹ̀ mọ́lẹ̀ àdẹ̀ ní rì mọ́lẹ̀ gbogbo àwa tá a dẹ̀ ń jà fún ìgbàǹgbara ilẹ̀ yìí a ní pẹ̀dí nígbà tí ó bá máa tó àsìkò tó jẹ́ pé a máa kan oyin rẹ̀ sẹ́nu wọn ò ní fi èmi àtẹ̀yìn tẹ̀ ń wò mí wọn ò ní fi wá sí àwátì ẹnìkankan wò dẹ̀ ní pẹ̀dí a ní sunkún lórí ọmọ wa ìlú Nàìjíríà yẹn tí wọ́n rò wípé bóyá àwọn fẹ́ pa wá yẹn Ọlọ́run máa gbà wá kó nú oko ẹrú wọn torí Nàìjíríà dàbí Israel ó dàbí Fáráò ó wá fi àwọn ọmọ ìyàwó tán ní tó fi sí agbègbè rẹ̀ ó wá fi wá ṣe àwọn ọmọ Israeli Ọlọ́run dẹ̀ máa yọ wá kó nínú oko Israeli tàwa yẹn lágbára Kristi Jésù èmi ti ń lọ lé náà nìyẹn àròjọ musolókun ọmọ adéǹrè lẹ́nu kẹ́ mọ́ bá àdárò ọ̀rọ̀ olùyẹ ní ọmọ onífun adé mo lépo nílé ni mo jẹ láni funfun mo níyọ̀lé ni mo jẹ àtẹ́ mo rìn wọ balùwẹ̀ láàrè ọmọ aládé sẹ́sẹ́ fún ẹni tó pé bàbá tèmi lájò onírọ́nú torí gbá orí yìí ni bàbá tèmi fi ń so mímu tẹ́ni ọmọ ológo snẹ́ tẹ́ni blog èmi náà nù yóò dáa fún yín bẹ́ẹ̀ ti darapọ̀ mọ́ mi gbogbo ojú tó wò mí lè ní kò ní fọ́ gbogbo etí tó dẹ̀ gbọ́ mi kò ní di gbogbo ẹni tó lọ́ọ̀fẹ̀ tó láìkẹ̀ tó ṣí ẹ̀ síta ní fi ọwọ́ yín gbọ́mọ sí ní bí a ṣe ń súnmọ́ ọdún tọ́dún súnmọ́ wa tá a ti ń wọnú ọdún lọ báyìí àní ṣe nínú ìbànújẹ́ ayé òde ní bọ́ bàtọ̀ fọ̀ tẹnu ọ̀nà lè tèmi tí wọ́n ní pè mí àti ẹni pé ìbànújẹ́ òun ní fi lẹ́tà ìbànújẹ́ lé ẹ lọ́wọ́ ò ní rógun wàhálà òde ní rógun ìdààmú àìrójú àráyè kò dé ní bẹ́ẹ̀mí àti ẹ ìdààmú wàhálà kò ní wọlé tó èmi àti ẹ àní rógun ẹ̀sìn o ayé ò ní fi wá ṣẹlẹ́yà àìrójú òde ní bá wa a ní tọrọ jẹ a ní ná kan tán ká tó rí mi bẹ́ẹ̀ ni ẹgbẹ́ láti gbà a ní ná kan tán ká tó máa rí mi bẹ́ẹ̀ ni Oyèdìran Solomon yóò dáa fún yín ẹ̀ka alẹ́ bàbá mi ẹ kú ọjọ́ méjì mi ò rí yín lórí ètò lánàá mo abẹ́ sá lọ fẹ́ pè ní ẹ mọ̀ sá lọ fẹ́ pè èpè ò ní mú yín kò dẹ̀ ní mú ìran yín bẹ́ẹ̀ ni èdè ayé ò ní dìwà àwọn tó bá láwọn ò ní gbọ́ àwọn ò ní gbà lórí ọ̀rọ̀ wa Ọlọ́run bá wa lù wọ́n ní pàṣán àjàṣọ́lá yóò dáa fún yín Olúwa ṣe mo dúpẹ́ yóò yẹ yín o Oòduà tọkàntọkàn Oòduà ni mí tọkàntọkàn Oòduà ni mí
Yorùbá ni mí tọkàntọkàn, ọmọ Oòduà ni mí. Ọmọ Oòduà ni mí tọkàntọkàn, ọmọ Yorùbá ni mí tọkàntọkàn. Ọmọ Yorùbá ni mí tọkàntọkàn. Tèmi, you are welcome, Sàmọ̀. Bóyá mọ̀, bóyá sà ló wà ńbẹ̀, mo kí yín o. Solidarity forever. Solidarity forever. Solidarity forever. We shall always fight for our rights. Yorùbá ni mí tọkàntọkàn, ọmọ Odùduwà ni mí. Yorùbá ni mí tọkàntọkàn, ọmọ Odùduwà ni mí. Yorùbá ẹ ronú jinlẹ̀ o. Ẹ jẹ́ àjọ bímọ. Níbi tó yẹ kí n ti máa di àmàlà, kí n máa wéwọ́, mo ń gbé pákó ẹrù. Lórí Yorùbá nation, ọ̀pọ̀ ìyapa ẹnu. Àwọn kan ní ká lọ, àwọn kan ní ká má yẹ lọ. Orí tó tẹ́. Adékúnlé yóò yẹ yín o. Ló pé wá tí a ò fi níjẹ wá mọ́. Àwọn tó ní ká má lọ èrò tí wọ́n ní pé tọ́bákùn àtàbà lọ ò ṣe ta ní oṣù lórí. Lára àwọn Yorùbá ṣe Tẹ́rin. fún nídògún. Orin yẹn náà tó ń kọ yìí. Orí adé akọrin, tọ́bákùn àtàbà lọ, tàbá lè fìmọ̀ ṣọ̀kan. Òun ló máa pé wájú, tá ò bá fìmọ̀ ṣọ̀kan. Ó máa fi ọ̀jẹ̀ wá gan o. Ó máa fi ọ̀jẹ̀ wá gan. Tá ò bá dé tún wá lọ, tá ò tún fìmọ̀ ṣọ̀kan. Bàbá ń parí ìyá ní Yorùbá ẹja lórí. Yorùbá ní mí tọkàntọkàn, ọmọ Odùduwà ni mí. Yorùbá ní mí tọkàntọkàn, ọmọ Odùduwà ni mí. Yorùbá ẹ ronú jinlẹ̀ o. Ẹ jẹ́ àjọ bímọ ṣọ̀kan. Dúró lórí Odùduwà nation. Òmìnira làwa ń fẹ́. Gbé kíni gbé kájọ gbé, tá ò fi délẹ̀ ìlérí. Gbé kíni gbé kájọ gbé, tá ò fi délẹ̀ ìlérí. Àwọn tó jà fáwa Yorùbá ẹ kú iṣẹ́. Ẹ̀yin má ṣe sí lásán kájọ délẹ̀ ìlérí. Yóò dà fún ọ. Bọ́ba nílẹ̀ Yorùbá ẹ fi Bọ́ bá yín wo, wọn ò fi mọ̀ ṣọ̀kan. gbogbo South Governor ẹ màmá. Àní wọn ò ṣe nǹkan kan. Governor ẹ màmá. Wọn ò ṣe nǹkan kan. Gọ́vnà ò ṣe nǹkan kan. Ẹ̀yin má ṣe sí lásán kájọ délẹ̀ ìlérí. Yóò dà fún yín o. Orun ayọ̀ lásùn o. Ó dàbọ̀ o. Yóò yẹ yín o. Ẹ̀yin amúgbálẹ́gbẹ̀ẹ́ ṣeun o. Koiki Media. Kíni? Kíni? Èwo ni? Pa kú dànù. Òsìyè Tọ́lá. Òsátọ́lá Adéníyì mo kí yín. Yóò yẹ yín gbogbo ẹ̀yin amúgbálẹ́gbẹ̀ẹ́ náà rùn. Wọ́n yà fún gbogbo yín. Ọba ọba yóò jẹ́ ká yóò yẹ yín ìyá mi tó gbásùkì. Ń yà fún gbogbo yín o. Gbogbo yín. Bàbá Èkìtì. Ṣé lábẹ́ àrẹ rẹ̀? Yóò yẹ yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń jìjà fún ìjàngbara pátápátá ní ilẹ̀ wa. Yóò dà fún gbogbo yín. Wọn ò ní fi gbogbo ìkọ̀ọ̀kan nínú gbogbo wa pátápátá. Àtẹ̀yin tí mo rántí orúkọ yín àtẹ̀yin tí mi lè dárúkọ. Lágbára Kristi Jésù wọn ò ní fi wá pẹ̀dín. Wọn ò dẹ̀ ní fi wá ṣàwátì. Nígbà tí èrè kínní bá dé, wọn ò ní fi èmi àti ẹ ṣàwátì. Lágbára Ọlọ́run wọn ò ní fi wá ṣàwátì. Ó dàgbà ó dìgbà kan náà.